Jesus. What is wrong with my... Will you shut up? What is wrong with what? Ìjọ tí n bá tún rí ẹ, tí n bá tún rí ẹ báyìí, wo màá nà ẹ láti bí kíbi tí n bá ti rí ẹ dé ilé bàbá ẹ ni. Ẹ wò dáàdì, mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Mo fẹ́ kẹ́ lé mi fẹ́ lẹ́gbẹ́lẹ́yẹ kó lè church wa. Yorùbá ní tí ọmọdé bá tó lọ́kọ, ó máa ń lọ́kọ ni. Ẹ̀yin kan ti tó dájọ́ lẹ̀ níbi tẹ́ ẹ bá dé yẹ ti tó dájọ́ lẹ̀. Kí ọ̀rọ̀ yìí náà? Ó yẹ kọ́ náà ti pè yín tipẹ́. Mo rò pé torí pé ẹ rí kọ́ náà ò tètè pè yín lè ṣe fẹ́ pera yín, mo yọ̀ǹda. Ṣé bọ̀rọ̀ ẹ jẹ́ ni? Wọ́n ní ṣé bọ̀rọ̀ ẹ jẹ́? Ṣé bọ̀rọ̀ ẹ jẹ́ ni? Wàhálà ti ṣẹlẹ̀ bàbá. Olúwa o. Mr. Bata. Ṣebí Bíbélì ló sọ fún mi pé nínú ayé ìyá máa rí ìpọ́njú. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ó jẹ́ kó tún yé wa pé Olúwa ti ṣẹ́gun ayé. Bẹ́ẹ̀ni. I am more than a conqueror. Wọ́n ní ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé Jésù Kristi kì yóò jogún òfin. Lówe lẹ́nu sọ àwọn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni lówe ló yẹ kó jẹ́. Jésù Kristi tí gbogbo wa ń tẹ̀lé bọ̀, òwe ló fi ń sọ̀rọ̀. Gbogbo àdúrà tẹ́ ṣe fún mi nígbà yẹn sà, mo rí ọwọ́ Ọlọ́run, and that is why I have come back to show appreciation to God and to you, the man of God that God has been using. Ṣẹ̀gbọ́n àlàyé tó ṣe dáadáa ṣá. Ó ní òun wá fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run àti sí àwa òṣìṣẹ́ rẹ̀. Say thank you to my daddy. Thank you, Daddy. ẹ̀dẹ̀kù àdúró tí ó wá lágbára Ọlọ́run ẹ pé fún wa lórúkọ Jésù. ìyàwó mi mú wá jọ torí Ọlọ́run mo fẹ́ kó wáyé kó mọ bó ṣe máa bá mi dọ́dọ̀ bàbá ọlọ́nà torí Ọlọ́run mi ò ní fẹ́ kó jẹ́ pé ńgbà tí ọjọ́ yẹn bá dé ló máa ṣẹ̀ṣẹ̀ wá rí ẹ tẹ́ máa ṣẹ̀ṣẹ̀ wá ríra yín mo fẹ́ kó wáyé kó lọ rí wọn mú ìwà ó mọ̀ pé àwọn ẹbí bàbá ẹ burú ó mọ̀ pé àwọn ẹbí bàbá ẹ burú tètè lọ rí wọn. wọ́n ti gbọ́ yín mọ́ mi kò sí wàhálà máa yọjú sí wọn ṣé bí ní ọ̀nà jíjìn yẹn àbí. níbo lọ́nà jíjìn. máa wáyè bí mo ṣe máa yọjú sí wọn níbi tó jìnnà lọ́nlọ́ yẹn. wáyè kò débẹ̀. Ọlọ́run máa yọ ẹ o Ọlọ́run yọ ẹ gbó ń bá ti lọ́nà ẹ̀jú máa nú ẹ̀ báyìí títí máa tún jókòó lé ẹ lórí. Kí ló dé látàárọ̀? Nǹkan mi ò rí búrẹ́dì ńlá nínú ara kéékèèké méjì. Orí búrẹ́dì ńlá ní gbogbo àdúgbò yìí kéékèèké méjì lórí ẹ̀ aṣáà àti ẹ̀dúpẹ́ pò ríra àdúpẹ́. Búrẹ́dì náà dé rọ̀ ó rọ̀ dáadáa. Búrẹ́dì tó rọ̀. Ta ló ní? Ẹ̀yin ni ẹ̀yin méjèèjì ni ìwọ àtìyàwó ẹ̀. Búrẹ́dì tó rọ̀ dáadáa. Kò ní dákẹ́ ẹ wá bí kẹ má fi nǹkan kan sínú mo tún fẹ́ lọ dín ẹyin sí fún yín pàápàá. Ẹ gbọ́dọ̀ wá kẹ́ ẹ má jẹ nǹkan. Ìyàmú ìwà. Mo ń bọ̀. Ìyàmú ìwà. Ìyá ní sùn. Ẹ̀sìn ìgbàmú mi kọ́ nìkan ni. Ta ló ráyè wílé ìsàbò gbọ́? Búrẹ́dì tó rọ̀ ẹ̀jẹ̀ ò fẹ́ lọ dín ẹyin sí. Ìtàlóyè gbogbo búrẹ́dì tó rọ̀. Má bínú o ráyè búrẹ́dì tó lè fẹ́ jà. Tó ọṣẹ ó dàbọ̀ ìyá mi.
Ọlọ́run á wà pẹ̀lú yín. Mú ìwà kó o rí dájú pé o dọ́dọ̀ bàbá o. Ẹ ti sọ mami, ẹ ti sọ mo ti gbọ́ yín. Ó yẹ kí n tún sọ fún ẹ kí n rán ẹ létí má gbàgbé o. Ó pọn dandan. Ṣadé báwo ni ìyá mi? Ẹlẹ mọ́mí yín ò tí ì dé. Wọn ò tí ì dé mà. Mo rò pé wọ́n ti dé ni mo fẹ́ ní kí àwọn ọmọ wa kí wọn. Ẹ̀tàn bá ti dé kó bá mi sọ pé àwọn ọmọ béèrè wọn. Ó dà mà, màá jíṣẹ́ mà. Ẹ pẹ̀lẹ́ sà. Báwo ni o? Adúpẹ́ sà. Ṣé wà okay? Adúpẹ́ sà. Àǹtí ẹ ra mà o. Àǹtí ẹ pẹ̀lẹ́. Oh my God! Ojú mi. Kí ni ẹ? Ojú mi. Ẹ gbà mí. Sórí ẹ̀ pèsè. No, sórí ẹ̀ pèsè. Wá ọmọ ẹni sọ wá. A ní kò ní sùúrù o. Ní sùúrù má lè bá. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sà. Àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú. Kí ló gbé léyìí? Kí ló ń ṣe ìwọ ọmọ yìí? Dúró náà Bọ́bọ́lá, kí ló ń ṣẹlẹ̀? Kí ló rọ́ọ̀lù ẹ̀? Kàn má bínú. Má bínú báwo? Ọ̀rọ̀ má bínú rẹ̀. Sórí ìsìn tó fi sọ àbúkọ ọsàn tó fi sọ lu ìyàwó mi. Kì í ṣọ̀rọ̀ má bínú. Kí ló ní tó fi sọ àbúkọ ọsàn lù? Kò yé mi náà. Ẹ̀mí yẹn kọ́ ni kí n sọ́lù wọn. Kódà ẹ̀mí yẹn ní ìtókù yẹn pé kí n tún sọ́lù àǹtí yẹn lójú. Kò tún sọ mí ìlú. Mami. Mo ń dẹnu. Hello. Ohun tó wà nílẹ̀ yìí ó kọjá ha. Ẹ máa mójútó ọmọ ẹni. Bí àgànnú àti ìlú bó ṣe ń bẹ̀rẹ̀ sáré èèyàn nìyẹn o. Kẹ́mi burúkú tó ń gbénú ọmọ yìí kó tó ní kó sọ àmúkọ ọsàn ju èmi fúnra mi ẹ̀jẹ̀ máa mú ìyàwó mi lọ. Ṣé bá burú ẹni? Bẹ́ẹ̀ni sà. Bí àwọn òbí yín kẹ́ mójútó. Èmi fúnra mi á rí ìyá wọn tán Ẹ bá wo ti bí dé. sórí òkè wà níbí. Kò sórí òkè. Láti mú un lọ. Ilé aya mi má bínú torí Ọlọ́run o. Jọ torí Ọlọ́run o. Ẹ ò ní rákò bẹ́ẹ̀ ní sórí burúkú o. Ọlọ́run mà ní jẹ́ abẹ́lẹ́sù wọkọ̀ o má bínú ìyàwó mi torí Ọlọ́run. Ẹlẹ́dàá mi mà ṣàánú mi o. Àmúkú ọsàn. Ọlọ́run mà ṣàánú o. Ẹlẹ́dàá mi má mà jẹ́ rí ibi láyé mi o. Hello bàbá. Hello sà. Bẹ́ẹ̀ ni èmi ni. Mo fẹ́ rí yín ni sà. Ó sí o bàbá. Ó sí o. Bẹ́ẹ̀ ni lénìí. Kò burú sà. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Kójú má rí bí. Gbogbo ara lóògùn ẹ̀. Ó ti yé yín. Mo dẹ̀ jẹ́rìí yín. Iṣẹ́ tó dáa lẹ máa ṣe fún mi. Táyé Káyìndé o. Táyé Káyìndé nìyí. Ẹni ká má gbẹ̀nì kẹta láyè. Wọ́n ní tó gírí ò bá lanu aláǹgbá ò lè wọnú ẹ̀. Tó ti yé yín. Aláǹgbá ò dẹ̀ ní láyè wọnú ayé yín. So ẹ̀kọ́ àtàárọ̀. Báwo ni gbogbo mọ́mì ńkọ́? Wọ́n wọ àwọn lékè bá kiri o. Àmọ́ kí ló ṣe wọ́n tó gbé ẹ̀pọ́n díẹ̀ báyìí? Mo wà stress ẹ̀wọ̀n kó tí ń rẹ̀ mí gan, I swear to God. Stress yẹn ti pọ̀ jù. Ṣé pẹ̀lú tí náà ó kù díẹ̀ yìí? My dear, wọ́n yẹ ọ̀rẹ́ ẹ̀ sí o. Ẹ mọ̀ pé jẹ́ ọ̀nà owó gbogbo ọkọ mọ́lẹ̀ jẹ́ bí ìyàwó bá lè jẹ́ ọ̀nà owó yẹ ìyá rẹ̀ o. Ṣó ti yẹ? Àwọn tá à ń torí ẹ̀ ṣe gbò wàhálà rẹ o. Ọkọ àti ìyàwó rẹ̀. Congratulations, sir. Oh, thank you so much. Thank you so much. You're very beautiful, ma. Thank you very much. And you're very handsome, sir. God bless you. Beautiful and handsome. Àti fẹ́ dọ́dọ̀ yín. Àti fẹ́ dọ́dọ̀ yín. Ẹ wá àti fẹ́ dọ́dọ̀ yín à ń bọ̀ ṣẹ́ gbọ́. Ìyá dá mi Ẹ dáhùn. Nígbà tẹ́ mọ̀ wípé àsìkò ti lọ, kí ló tẹ́ sí ní ká wá síbí? Ẹ̀mí ọ̀gá ìyá dá mi lóhùn ti yín. Onírànù pátápátá ni ìyá dá mi. Ṣé kí n má mọ̀ ọ́ tí mò ń kó lọ sóde kó tó di pa dé bẹ̀ ni? Kí ló kọ́ yín pẹ̀lú tèmi? Kí ni ti yín báyìí? Agbára lè jàre. Ẹ má bínú àmà tó dé bẹ̀ yìí sí. Ẹ ṣe gbogbo. Ìyàwó ẹ bọ́ síta jàre ọjọ́ ti lọ. Ṣé o orí lè máa fi gorí o? Ẹ ṣe gan. Ìyàwó lọ́sì bí o ẹlẹ́sẹ̀ oṣù wa bímọ ìyàwó lọ́sì bí o ẹlẹ́sẹ̀ oṣù wa bímọ ìyàwó.
mo tàkà òṣì dànù aláìbí ìranbí kò ní ṣe ní orí mi ọjọ́ ayọ̀ mi ò ní di ọjọ́ ìbànújẹ́ ní orúkọ Jésù. Irú aláwọ̀ lélẹ̀. Hello there. Hello, mo wà. Mo wà okay. Mo dúpẹ́ o sùn ni. Kò sí kankan but mi ò lè sùn rárá. Kí ló ṣẹlẹ̀? Mi wà. Mo máa lálàá kan máa ní. Bẹ́ẹ̀ ni. Mo lálàá wípé ní ọjọ́ wedding wa mo tètè múra tí wọ́n mú láti fẹ́ máa lọ. Pé báwọn kan àwọn hooligans kan bọ́kàn ṣe dé ọkàn bẹ̀rẹ̀ sí ní sọ àmúkọ ọ̀sán ọkàn bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀lù mi ni sí gbogbo ara sí gbogbo everybody tó wà ń bẹ̀. Wípé pẹ̀lú aṣọ wedding wọ́n ń ju èpo ọsàn lu ẹ. Kò kí ń ṣèpo ọsàn a ní àmúkọ ọsàn ṣó gbọ́ mi ni. Àmúkọ ọsàn. I swear to God, ló serious gan ni. Sọ fún mọ́mì dẹ̀, àbí? Mọ́mì, mi ò lè sọ fún mọ́mì o. Torí mọ́mì ṣe wáyé tí bá sọ fún wọn sìn, àyà wọn máa bẹ̀rẹ̀ sí ní jà ni. Ẹ sọ fún dáàdì ìgbà yẹn. Dáàdì ti travel now, wọn ò dé. O ò lè sọ fún mọ́mì ò fẹ́ kán bẹ̀rù. Dáàdì ò sí ilé àbí? Ìyẹn tó túmọ̀ sí wípé wọn náà gbọ́dọ̀ bẹ̀rù. Bí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ mọ́mì nígbà tá a lọ sọ́dọ̀ mọ́mì tọmọ yẹn ń ṣe àṣemáṣe kan tó ń sọ̀sán kiri tó lẹ́mìí wèrè kan dáhùn láàmú bóyá yẹn ló gbé sọ́kàn tó fi ń ro gbogbo ilé tí ó ń ro yìí. Àwọn ìwà dé kò kí ń ṣe kan tí mo rà ní mo kàn aláàlá tí mo lámù sọ fún ẹ. Bébè kò sí problem kankan láyọ̀ àti àlàáfíà ó la máa ṣègbéyàwó wa. Mo ti gbọ́ tí wọ́n lọ náà ní yẹ ká kí nǹkan burúkú ṣẹlẹ̀ tí wà lórúkọ Jésù. Wọn ò ní sọ àmúkú ọsàn lù wá. Òṣòṣe kí ló ń kọ ọmọ tó ló ń fẹ́ yìí mú ìwà àbí kí ló ń jẹ́ I want to see him. Kí ló dé kí ló ṣẹlẹ̀? What a question. So mi ò lẹ́tọ̀ọ́ àti rí ni àbí kí ló ń sọ? Daddy mi ò sọ pé ẹ ní ẹ̀tọ́ láti rí but at least bẹ́ẹ̀ ṣe bèrè yẹn ó look somehow mo understand. Oh, I see. I want to see him now. Okay? Kéèyàn ní yan lékó tó máa dọ̀ka láàmú. Lékè ọ̀rọ̀ tó ń sọ ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o. Dó ṣé torí ẹ̀ ni wọ́n ṣe ní pé kí ó má gba àdú. Jọ iyán wo ni mo nílé tí mò ń dọ̀ka láàmú. Ó jọ mí lójú ọ̀gá àbọ̀gá tó fẹ́ báwọn ti ṣe wedding. Àbí o. Lékè kó tí ò bá ti yẹ má máa dá sí mọ́ less than 25 days nsìn ọ̀gá máa ṣe wedding àwọn fi hàn sílé wọn dọ̀ka láàmú nìyẹn. Ó ti tó ẹ bára yín dà sọ́hùn. Ó wà lára gbogbo yín ẹ wò ó ṣé wọ́n ti ra aṣọ mi tán. Gbogbo àwọn tó kù ti ra aṣọ sabot Mọ́tọ́lá ò ti ra tiẹ̀. Wáyé Sista Mọ́tọ́lá wáyé kí ló dé tí ẹ ò tí ì ra aṣọ wa o kí la ṣe. Ọ̀gá sà fóònù yìí máa ríngì ó dà pé ìyàwó yín ló pè é. Kò dàbí pé ìyàwó mi ni mo ti rí tá a bá ń ṣeré ká mọ̀ bá ń ṣeré ẹ jọ̀ọ́ ẹ máa excuse me bí mi nílé dúró mọ́ eré làbá yín ṣe tẹ́lẹ̀ a lè fọ̀rọ̀ ìyàwó ṣeré ẹ jọ̀ọ́ ẹ excuse me. Mi ò gbọ́ nǹkan tó ń sọ dáadáa lẹ́ẹ̀kan yẹn ni mo ṣe kọ́ tẹ̀. Mo ti gbọ́ kó o ní pé kí dáàdì ní kí wá rí àwọn mo ti gbọ́ bọ̀ kí ló ní kí n rí àwọn fún bó ṣe ń sọ̀rọ̀ yìí ló ń bà mí lẹ́rù kí ló ṣẹlẹ̀. Mò ń gbọ́ nǹkan tó sọ
nísinsìnyí. Okay, I'm coming now. Mú ìwà kí ló ṣẹlẹ̀. I'm okay. Don't give me that. Mi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́. Kí ló ń ṣe ẹ́? Kò sí problem. I need to get to somewhere now. Bá mi ti ọ́fíìsì mi jọ. Bá mi ti ọ́fíìsì mi. Mi ò lè ṣe nǹkan kan lórí fáìlì yẹn sìn. Please. Bá mi ti ọ́fíìsì mi. Bọ̀, please. Kí ló ṣe máa yìí náà? Kí ló ṣẹlẹ̀? Portable. Bàbá, kí ló ṣẹlẹ̀ ní olóyè? Kò sí nǹkan kan. No, nǹkan kan gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. Bí mo dúpẹ́ ṣe pè mí yẹn, ẹ̀rù bà mí gan. Kí ni tó ṣẹlẹ̀ gangan? Tó bá jẹ́ yẹn kò sí nǹkan kan àmọ́ tẹ́ ẹ bá ti wọnú ilé gbogbo tẹ́ ẹ bá ti bá nú ilé ẹ gbà kámú tó ti yé gẹ́gẹ́ bí ọkùnrin. Kí n gbà kámú? Bẹ́ẹ̀ni. Gbà kámú bíi báwo? Dáàdì nǹkan? Wọ́n wà nulẹ̀, wọ́n wà nulẹ̀. Mo dúpẹ́ fúnra ẹ̀ nǹkan? Àwọn náà wà nulẹ̀. Mọ́mì mo dúpẹ́ náà nǹkan? Mọ́mì ò sí nulẹ̀ o. Kí ló wá ṣẹlẹ̀? Aláburú òsì àwọn tẹ́ ẹ bá ti dé nulẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin gbogbo tẹ́ ẹ bá ti bá nulẹ̀ ẹ gbà kámú tó yẹ yín kámú ni ọkùnrin fi ń gbé nǹkan tó ti yẹ yín ẹgbẹ́lẹ́. máa ń gbàgbé orúkọ ẹ yẹn náà. Ǹjẹ́ mú ìwà fẹ́ kọ́? Yes, I think so. Mú ìwà. Now, èmi ni mo ní kí Dúpẹ́ kó pè ẹ́ wá. Okay? Ṣorí life tí a wà yìí. Bó ṣe wọn lọ́hùn ló ń ṣọlá ẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó lè mọ̀ sí. Kò yé? Nígbà míì ọkàn máa ń fẹ́ nǹkan tó jẹ́ pé ara kò ní fẹ́. So ẹ jẹ́ ká believe pé Ọlọ́run ló ní direct control ara lásìkò yìí. Listen, I want you to get me clearly. Ṣé rí èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara? Ṣé ń gbọ́ mi? Ó wù mí tọkàntọkàn láti rí i pé o fẹ́ ọmọ mi. Ìyẹn là ń pè ní man proposes. But from every indication kò mú Ọlọ́run kẹfẹ́ra yìí ìyẹn ní tara. Is that clear? And bá a fẹ́ o bá a kọ̀ tọ́lọ́run la máa gbọ́ òdì túláàsì. You understand what I'm saying? So kò sí bí wà tí ọmọ mi ṣe lè fẹ́ra yìí. But Daddy, mi ò understand nǹkan tẹ́ ń sọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? You don't? Let me put it this way, sir. To be sincere, I don't understand. But nǹkan tí mo kàn rò pé ó ṣẹlẹ̀ ń sìn ni, like what she said earlier, wípé ẹ máa ń like láti surprise the whole family. Yes. I don't know, maybe ẹ kàn try láti come up pẹ̀lú nǹkan kan láti fi jamiláyà àbí láti surprise me because this is too heavy for me. Please. Rí mi bí òpònú o surprise. I am telling you the truth. Bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn and it's a final talk. Oh, Daddy, you can't do this to me. Kí ló ń ṣẹlẹ̀ now, Daddy? Why are you like this? Daddy, please, ẹ jọ̀ọ́, tí bá ti ṣe é ti fún yín, ẹ jọ̀ọ́ má bínú sí mi. Few days to my wedding,
ẹ sọ wípé mi ò lè fẹ́ ọmọ yín mọ́. Báwo kí ló ṣẹlẹ̀? Dodo ó mọ ọgbà tí mo rí àbí wọ́n sọ fún ẹ pé ìjọ tá à ń ṣe kò mọ ẹ àti táàgì ẹ mọ́mú ìwà. Forget it! But then you can't do this to me. I have done it. Mr. Dàgbàsókè. Dàgbàdàgbà. Now listen, this is my own house. Jẹ́ kí n máa wo ìpàkọ́ ẹ lọ́lọ́lọ́. Daddy, don't do this to me. Daddy. Ṣé o gbọ́ mi tí ẹ wọ́n lè kọ́ ẹ nílé ọgbọ́n onílàákàyè? Mo ní ṣe onílàákàyè. Jáde síta. Can you explain to me? Quiet! Tí mo bá fi jáde ṣáájú ẹ. Oh my God. I beg you in the name of God. Yes. What's going on? Look, Olayinka. Sir. Please, my dear, just keep out of this, okay? Daddy. Madasi rara, Jojo. Oh my God. Ọlọ́gbẹ̀gì, tí n bá fi jáde padà wá, ohunkóhun ló lè ṣẹlẹ̀. Tẹ̀lé mi. Daddy. Portable. Yes, sir. Wá mi. Olúwa mi o. Gbogbo ẹ̀kọ́ yìí. Wo bàbá yìí dáadáa. Mi ti rí wọn sá. Mi ì fẹ́ rí ní àyíká ìmọ̀ rárá. Is that clear? Yes, sir. Permanently ni o. Okay, sir. Ìyẹn túmọ̀ sí pé títí láéláé kò gbọ́dọ̀ wọnú ọgbà yìí. Fábàdà. Ṣọgbọ́n. Okay, sir. Oh, you are getting out of here. Okay, sir. Are you? Kini? Get inside! Wọlé jẹ́ nonsense. Uncle. Ẹ rí i pé nígbà tí ẹ fẹ́ wọlé lẹ́ẹ̀kan mo ní gbogbo ohun tẹ́ bá ti bá pàdé nínú ilé o kẹ́ ẹ gbà kámú yẹn nìyí o. Ǹjẹ́ gbọ́ ẹ wò mo wá ní problem kan mi ò ní ojúmọ́ láì kú rárá àfi tọ́ga ọba ti ràn mí iṣẹ́ mo rántí ṣé bẹ́ẹ̀ máa ń fún mi lówó ọwọ́ ẹ ti ẹ̀ láwọ́ jù ṣùgbọ́n gbogbo ọwọ́ tẹ́ ẹ là sí mi yẹn kò lè wọ́ọ̀kì wọn nísìn ọ̀gá ti rán mi iṣẹ́ ẹ sà ẹ dúró pẹ́ jù ẹ máa wá lọ máa fún yín láyè kẹ́ sílẹ̀kùn mọ́tò yín kẹ́ wọnú ẹ̀ mo sì lè ṣe yẹn má dẹ̀ tuṣu gate àwọn ẹ má jẹ́ kó pẹ́. Ọ̀gá o. Báwo ni ọ̀rẹ́? Ṣé ò sí tó wà wọ́rì? Mo rò pé ó tiẹ̀ ló fẹ́ kúrò lọ́fíìsì nísìnyí títí ló ń sọ fún mi pé wà lọ́fíìsì. Ṣé ò sí? Sincerely, mo ti ń try number mo ìwà látàárọ̀. Kò dẹ̀ pick call and he was not in a good mood nígbà tó máa kúrò lọ́fíìsì láàárọ̀. Kò sí in good mood. Kí ló ṣẹlẹ̀? I don't know. He just left like that. Mo dẹ̀ ti ń try number kò gbé. Ó kàn receive call ni and that was the end of it. Wọ́n ń ṣọmọ ìkiri náà. Ẹ ti pè wọ́n 2, 3, 4 times tán pick call. Tán bá rí miss call wọn máa pè padà. Ìyẹn ń ṣe issue. Aláyé ṣé ẹ̀rọ wọ́n ń ṣọmọ ìkiri náà. Well, thank you ọ̀rẹ́. O ṣe gan fún advice ẹ̀. Èmi gan tiẹ̀ fẹ́ yọjú sí fiance mi ní olókè. Gbogbo ìtẹ̀ wá fẹ́ bẹ̀rẹ̀ lọ fíìsì. Ọ̀gá mú yàrá máa ṣe tiwọn in 20 days time. Ẹ̀yin náà tún ti múra tí àwọn ò tí lówó tiwa o torí táwọn bá lo àmà ṣètò àtúrò ẹni bá máa ṣe ìgbéyàwó á ṣe gudugudu méje. Àbí oh serious. But ẹ jọ tó lọ kẹ́ ẹ tó lọ ẹ make sure pé bá mi go through file torí kọ́gà má lọ máa believe pé a fi ń ṣe ìpàdé tún ìpàdé lọ́fíìsì ni ẹ jọ tó lọ èmi ò tí lówó mi ìdẹ̀ tí lówó wedding ẹ jọ tó lọ mi ìfẹ́ wà lálòkè. Kò sí problem ṣùgbọ́n láti ṣe yẹn o ìyẹn $2. Ìyẹn ò máa kọ èmi mo wò ìbò jọ tula any day tó bá wù ìtẹ́fẹ́ ṣe ẹ ṣàjẹ́ kí èmi torí ó pè mí gan tọ́gà bá béèrè pé fáìlì nǹkan màá ló wà lọ́fíìsì yín ní ibi náà ìyẹn pè mí mi ò ní query ṣé ẹ̀ ń bọ̀ ní club lálẹ́. Of course mo máa wá. Ìyẹn ti túmọ̀ sí fóònù ló mọ́ nìyẹn. Oh serious. As a sure guy lọ sí wàhálà bá pàdé lálẹ́ nìyẹn. Oh serious. Nọ́mbà wo nílẹ̀. Hello? Who is this? Fausa. Fausa níbo? My dear, please get down. Please get down. Get down.
Máa gbé bàgẹ́. Máa gbé bàgẹ́. Máa gbé bàgẹ́. Ẹ sọ pé kò sí anybody tó rí yín ṣá. Rárá sá o. Kò sí anybody. Ó já yín lójú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sá. Thank you. Ó ṣe no. Just take it, it's okay? Take it easy, okay? Kò sí problem kankan mọ́ àpò. Take it easy. Máa padà rí mo ṣe ti gbọ́. Sálẹ̀ bàbá wà. Máa padà rí. Múyìwá, jọ ṣílẹ̀kùn iná. Múyìwá, open this door. Please open this door. Múyìwá, ṣílẹ̀kùn iná. Múyìwá, ṣílẹ̀kùn. Kí ló ń ṣe máa yé náà? Múyìwá, ó dẹ̀ ṣílẹ̀kùn. Múyìwá, why you doing this to yourself? Tí mi bá gba bí ìkọ́, tí mi bá sọ pé kí n gba bí lọ sólókè nǹkan, Múyìwá, what is wrong with you? What are you doing here? Múyìwá, ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Múyìwá náà, ó dẹ̀ sọ̀rọ̀. Má yìí bá mi sọ̀rọ̀ náà. Múyìwá. Títí, ìjọ ò ní rádaràdà ìbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Dámi lóhùn, ìwà afọ́ tèmi mọ́lẹ̀. Màá fọ́ mọ́lẹ̀. Kí ló fẹ́ ṣe? Mẹ́ta lẹ́rù tó bẹ́ẹ̀. Wọ́n máa fọ́ mọ́lẹ̀ kọ́kọ́ òde níṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó múra ẹ̀ gan. Ó rí pé kà ni ẹ, èèyàn burúkú ni aláìda ni ẹ, adójútì ni èèyàn ni ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kí ni mo ṣe? Ẹ jọ ní bàbá wo ni wọ́n ná? Wọ́n ní bàbá wo ni wọ́n? Ọmọ fẹ́ ṣègbéyàwó, ó kù 15 days, olóò cancel wedding. Did you ask me? Iye tẹ́ mi ṣé wọ́n sọ fẹ́ mi? Rísì wẹ̀rẹ̀ wo ló ní? Báwo lè sọ fún mi kó tó kọ́ ti ọmọ mi? Èmi reason wèrè. Bẹ́ẹ̀ni, ṣé wọ́n jẹ́ ọmọdéètì ni? Ṣé wọ́n jẹ́ ọmọdéètì ni? Kí ló fẹ́ káwọn èèyàn máa sọ àmì ó ẹ̀ sọ mí jẹ́ lórí burúkú? Anyway, the decision has been made. Wrong decision ló bẹ́ẹ̀ kí ẹ. Tó bá wá ní pé onílàákàyè títí wàá béèrè lọ́wọ́ mi. Béèrè lọ́wọ́ wọ. Yes. Lẹ́yìn tó fẹ́ máa tèmi jẹ́. I won't take it from you. Mi ò ní gbà fún ẹ. Eléyìí ti ṣẹlẹ̀. Ilé ọwọ́ ló pa. Mo léléyìí ti ṣẹlẹ̀. Mo ní àwọn àkókò ṣẹlẹ̀, ọmọ máa ṣègbéyàwó. Ṣé wàá bá mi kọ́? Ẹ bọ̀ wàá náà máa ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kò sí ọmọ tó máa ṣe fún mi. Bẹ́ẹ̀ ni èmi àti ẹ. Kò ní ṣe náà. Ṣé mi àti ẹ? Má jọ wà lẹ́nu ẹ̀. Mo dúpẹ́ kí ló ṣẹlẹ̀, o fẹ́ fọ mọ́tò ni. Yéé! Petro! Mo dúpẹ́. Kí ni ní? Mo dúpẹ́. Lọ́wọ́ tí màá fẹ́ fà á kí wọ́n á rí gẹ́tẹ̀ láyé. Kò ní ṣe. Ẹjọ́ náà. Ọmọ ọlọ́dọ̀ọ̀dọ̀. Kí ló ṣẹlẹ̀? Mo dúpẹ́. Kí ló ń owó ẹ̀ ti gbogbo lẹ̀ ó lé mi gan o máa sún mí o máa sún yín o máa sún mọ́ mi ẹ̀rọ gbogbo ara mi kìdá ipò ó fẹ́ sún wá ní. ó ń gbọ́ dùpẹ́. Dádì ṣe rí kò ṣe ilé nìkan ṣoṣo ni máa sùn máa sùn kó mọ́tò tó wà lọ́wọ́ máa dùn tí ẹ bá sọ ìdí tẹ́lẹ̀ sọ́kè kí má fi mú ìwá. o fẹ́ fọwọ́ gún mi mú o máa fẹ́ fọwọ́ gún mi mú ọmọ yìí. àìsí wàá sún mọ́tò wàá tún sunlé wàá sún èèyàn mọ́ pẹ̀lú. I'll bring it down òwe tó ń jọ yín lójú yìí. ẹgbọ́n náà ṣé kò tẹ̀ wá sẹ́ni tó ní làákàyè rárá nu yín láti béèrè lọ́wọ́ mi kí ni reason tí mo ṣe take decision tí mo ṣe take. àbí yóò ẹ̀dá lóhùn ni o kí ni ìdí pàtó tẹ́fí ni kí má fẹ́ mú ìwá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. èmi ló náwó gún mi. máa tún nà. ẹ nígbà tẹ bí mi tí mi ò dáhùn so the next thing is kò sun ilé kò sun mọ́tò dá mi lóhùn tí o bá wá sun ilé tó sun mọ́tò tó sun everywhere ṣé everybody ò ní kú dà. tábà wà kú kẹ́ kú tábà máa lọ kàkàrẹ́ sí ní ìlú. ara wa yín o. yọ mi kúrò nù ẹ èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. now woman sori ọmọ ẹ òwú ìyàgbọ́n òun lọmọ hùn sori náà báyìí bá ọmọ ẹ sọ̀rọ̀ okay and you why you still waiting. Daddy, this is. lọ síbi tí mo rẹ my friend get this out your car and go. ọmọ àlè ni ẹ tó bá sọ lé. mọ́mí ẹ fi mi sílẹ̀. Kò lè ní dà fún ayé ò lè dà fún gbọ́dọ̀ kan yìí ayé ò ní dà wọ́n lẹ́yìn fún kó máa ṣàǹfààní ọkọ. ọkọ mi olówó rí. This is so terrible. Really, really terrible. Múyìwá. Please, o ní láti take things easy. You just have to take things easy. Mo bẹ̀ ẹ́ ni.
Muyiwa. Where do I want to start from? What do I have to tell people? I want to team up with one. Some people are seriously planning this wedding. Even more than me. Can you move yourself? See? See, Muyiwa. You see? I don't know. No, Muyiwa. Bó ṣe ń sọ̀rọ̀ bí aláìnígbàgbọ́. Who can sọ̀rọ̀ bí aláìnígbàgbọ́? Have faith now. I said it the other time. Kò sóhun tó ní bẹ̀rẹ̀ tí kò lópin. Kò sí bí ẹkún ṣe fẹ́ pẹ́ dalẹ̀ tó. Ayọ̀ ni dandan ní lówùúrọ̀, Muyiwa. Muyiwa, I believe we are still going to have and do this wedding. See, ìmọ̀ràn tèmi ni wípé all we need to do ni pé láti rí àwọn àgbààgbà tó lè bá bàbá ìyàwó ẹ̀ sọ̀rọ̀. A dẹ̀ need láti mọ ìdí gan-an tán fi sọ pé ìwọ àti Dúpẹ́ ò lè fẹ́ra. Please now, Muyiwa jọ̀ọ́. You need to have faith. Please. Believe. Tẹ́mi bá wà ní gbogbo nǹkan tá ń sọ yìí ló lè wá sí ìmúṣẹ o. Muyiwa, please. Muyiwa. Ó gbọ́ nǹkan táàbùrọ̀ ẹ̀ sọ. Oúnjẹ ti ready. I didn't ask her to cook for me. I didn't ask her to cook for me. Bro, Ṣẹ́gun ṣe tún bọ́ sí i. Wọ́n tún ní jẹun nìyẹn o. No. But why are you doing this to yourself now? Títún ni ìwọ náà fẹ́ máa ṣe báyìí. Take it easy, okay? As a friend, èmi á bá sọ̀rọ̀. O ní láti sunkún so that o ní hard mi lè tó wà nílẹ̀, okay? You can go. I will talk to him. It's alright. It's alright. Ọ̀rẹ́, mo fẹ́ jẹ́ kí gbogbo nǹkan tí mo ń sọ kó ní mí. You need to take things easy. Okùn iná la fi ń gbé títà. Alright. Come on. Let's go to the line. Alright. Muyiwa. Ẹ kújọ́ mẹ́ta sà. Ẹ ká sàn sàn. Ekis mọ́ni. Ekis kókó. Olórí ẹbí kò ní sí time fún gbogbo rẹ̀ gbé bẹ́ẹ̀. Ẹ bọ́ tó dá mi dúró jù. Ṣé èmi mọ̀ pé ẹ bọ̀ tẹ́lẹ̀ ni? Kì í ṣe pé mi ò ní rí but not now. Okay? Èyí tá a máa ṣe ni wípé ẹ wá ní on the 14th of next month. Àjẹjọ Valentine. Mi tiẹ̀ mọ́jọ́ tó já sí tó bá dijọ́ yẹn kẹ́ máa bọ̀. Okay? But I'm here to see you. But I am not expecting you. Not expecting me? Aki! Do you want to walk out on me? Aki! Aki! Dreamer! Ṣáná sọ́kọ̀ yẹn. Tó o bá sáré sọ́kọ̀ yẹn kò ní dáa fún yẹn. Aki! Tí o bá sáré sọ́kọ̀ tí wọ́n bá wọ mọ́tò máa bínú sí ẹ. Olórí ẹbí? Yes. Olórí ẹbí? Ẹ jẹ́ mọ̀ wípé mo like gan. And I like you as well. But o ti fẹ́ máa fọ́nbù. O ti fẹ́ máa fọ́nbù. Why? Kí ló ṣẹlẹ̀? Aki kí ló ṣẹlẹ̀? Olórí ẹbí? Yes. Kí ni o tẹ́tí ẹ̀ ń rò gan? Ṣé ẹ rò pé orí tèmi dàrú pẹ̀lú decision tí mo take ni? Exactly. Exactly. Pé orí mi dàrú. Yes. Because tí èèyàn bá wà òkè torí ẹ̀ ò bá dàrú kò ní change ọjọ́ wedding ní few days to the occasion. Ẹ bá mi bí léèrè. Orí tèmi dàrú. Akin, kí ló ń ṣẹlẹ̀ tí mo fẹ́ gbọ́ nìyẹn? Kí ló ń ṣẹlẹ̀? Olórí ẹbí? Yes. I will see you later. Wò bẹ̀rẹ̀ bá move! Tó bá lọ máa dáhùn sí ẹ lọ́rùn. Tó bá move and ní ṣe máa dáhùn sí ẹ lọ́rùn. Lórí ló máa pè. Ok? Níbí náà ni. Ṣé orí mi lẹ fẹ́ fọ́ kinní mọ́ ni àbí mọ́tò lẹ fẹ́? Ìwọ kan díẹ̀ mi. Just díẹ̀ mi.
Akin ọwọ́ ń ro mí. Kíní ní assignment ọwọ́ ń ro mí. Ẹ gbé òkúta sílẹ̀. Wà dá mi lóhùn. Better. Let me see. Excuse me. Only let me see you. Let me see them, Louis. Ẹ ṣe bá jọ wá bí. Ẹ jọ kó ti kàn yín. Tó bá kàn yín àpè yẹn gbọ́. Olórí ẹbí. Oh, but wọ́n fẹ́ see them ni. Olórí ẹbí. Yes. Ṣé ẹ fẹ́ fi ojú sunkún mi? Ọlọ́run má jẹ́. Àbí ẹ fẹ́ kí èmi fi ojú sunkún ọmọ mi? Ọlọ́run tó ní jẹ́ yẹn náà. God, tẹ́ ẹ bá wá fẹ́ fi ojú sunkún mi, tẹ́ ẹ dẹ̀ fẹ́ kí èmi fi ojú sunkún ọmọ mi. Ẹ jẹ́ kí decision yẹn wá bẹ́ẹ̀. Kò lè sí nǹkan dandan wọ́n ṣe. Wọ́n fọkàn balẹ̀ wọ́n máa yanjú ẹ̀ lẹ́yìn. Akin ò dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ bí wàá mú ìgbà tó bẹ̀rẹ̀ gbogbo orílẹ̀. But Akin, o sì ń sọ̀rọ̀ tárébùrúwé ló ń pa fún mi. Kí ló fà gangan? Wọ́n ní tí n bá jẹ́ kan fẹ́ra wọn pẹ̀rẹ́. Èmi á kú, ọmọ mi á kú. Ọlọ́run má jẹ́. Ẹni? Ọlọ́run má jẹ́. Mo ti jẹ́ nìyẹn. Ẹ̀yin náà kọ́ lálá. I see you, sir. Dreamer! Dreamer! Kò sọ́kọ̀. Olórí ẹbí. Ẹ wọ olórí ẹbí ọmọ ń lọ. Ọmọ àná olórí ẹbí ẹ̀dẹ̀ ṣe olórí ẹbí wọn ń lọ olórí ẹbí. Kí ni ẹ ṣe gangan? Ṣé àlàwà ṣe ń bí ni? Ẹ̀rẹ̀ ṣe àlàwà ṣe ń bí ni? Ẹjọ́ ó ti lórí ó ti. Kí ló ń ṣe wọ́n báyìí? Ọmọ ní àtẹ̀dẹ̀rù máa yọ. Ìyá mo dúpẹ́. Jẹ́rìí wọ. Ó yẹ ní sọ́jà rẹ̀. Excuse me again. Excuse me. Ìyá mo dúpẹ́ jẹ́ kí n rí wọ. Ẹ̀yin yòókù ẹ̀ dúró. Ṣé bá jọ wá síbí ni? Táfíkà ò ti rude. Ẹ wo. Táfíkà farabalẹ̀ ò ti rude. Ṣé àwọn pẹ̀lú tí regret pé mo mú wa bí? Èmi kò tí regret pé mo tẹ̀lé yín wá. Ìwọ ìyá ní brain. Tó bá jẹ́ bẹ́ẹ̀ bọ́kùnrin lè lé. Mo ti ẹ̀ ní yẹ̀ lágbára Ọlọ́run tó kò bá ń jẹ́ tọ́lọ́run a máa ṣe. Ìyá mo dúpẹ́. You listen and listen carefully. Okay? Jọ̀ọ́ ṣé ó wù ẹ́ kó fojú sunkún ọkọ? Ìyẹn ti lágbára jù sá. Ó lágbára jù. Bẹ́ẹ̀ ni sá. Ọmọ tó o bí tó fẹ́ ṣe wedding ṣé ó wù ẹ́ kó fojú sunkún náà? Ọlọ́run ní jẹ́. Mi ní fojú sunkún ọkọ mi ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run. Ó ní wípé tí àwọn bá ṣe wedding yẹn pé òun á kú ọmọ tó fẹ́ ṣe wedding náà á kú. Òun ò dẹ̀ lè dẹ́jà èmi náà ò dẹ̀ lè dẹ́jà. Ìkan báyìí lẹ́yìn. Ló mú lẹ́mi mú dábì máa tó gbọ́ àmú oní bó ṣe máa mú kárí nìyí. Ìjọba máa dánwò láwọn eléyìí báyìí wọ̀ lọ́wọ́ mo ti fẹ́ bẹ̀rẹ̀. In other words, ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ wedding is cancelled. Ọlọ́run mi ò mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí lẹ́dàá mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn tí mo ti pè látọ̀rọ̀ gidi tó ti máa ṣọ mí lè bí ẹni kí ni mo fẹ́ máa sọ báyìí láàyè tí. Ó simple ìyá mo dúpẹ́. Ok jẹ́ ká ṣe wedding àwa yọ owó kan sílẹ̀ tá a máa fi ra pósí tó pọ̀ pósí ọkọ ẹ̀ pósí ọmọ ẹ̀ adé ṣe gbogbo everything àjọ. Oríkẹ́tẹ̀. Mọ́mí bó ní kí n ti bẹ̀rẹ̀ ẹjọ́ tó rẹ̀ lọ́ọ́ sọ fún mi kí ni mo fẹ́ ṣe báyìí ìjọ ẹ bá mi bọ́kọ yín sọ̀rọ̀ ẹ bá mi bá ọ sọ̀rọ̀. Wọ́n kún bá sọ̀rọ̀ mọ́ torí ọ̀rọ̀ tó ń sọ ó lágbára ọkọ mi ó lágbára mi ìfẹ́ fojú sunkún ẹ̀ ó pọ̀ ọlọ́màjẹ fojú sunkún ọmọ nígbà tó máa sọ wọn lọ́tà ẹ̀ máa kú ọ̀tá bàbá ẹ̀ náà kú jọ kí ló fẹ́ káráyè sọ pé ó ṣẹlẹ̀ sí mi. Ọ̀gá, hope no problem. Ṣé mi ló ń béèrè yẹn lọ́wọ́ ẹ? Please sir, if there's a problem, please take it easy. Please. Ṣé kí n kúkú ṣé kí n para mi ọkọ mi jọ? Ta ló ń pè? Mú ìwà. Hello. Hello. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́ kọ́, èmi ni. Ma? Pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ mú ìwà. Mo fi tó bẹ Ọlọ́run bàbẹ́.
àwọn òbí ò ní fojú sunkún ẹ̀ o èmi náà dẹ̀ ní fojú sunkún ọmọ ṣó wá rí níbi tá a dé lórí bíríìgì tá a wà báyìí ó dàbẹ̀ pé ó máa ṣe gáfárà fún mi díẹ̀. No. Mọ́mí má bá mi sọ̀rọ̀ ẹ̀rí mi sílẹ̀. Ọ̀dà má bínú ọ̀dà ṣé kí n lọ sí ògì wa. Ọ̀rọ̀ ayé mi o. Ọkọ mi Àdùkẹ́ wo gbóhùn pọ̀ lórí mi torí olóhùn tó Àdùkẹ́ jù ọ́ yóò má ṣe ní báyìí fóònù akẹ́gìdà fóònù akẹ́gìdà ọkọ mi mo lọ fi sí bí wọ́n fi fóònù sí báyìí tí ẹ̀ mú jẹ́ lọ ṣe ògì wà ọkọ mi jọ mú bọ̀ ẹ sáré lọ ṣe ògì ọlọ́run mi ní fojú sunkún ẹ̀ mi ní fara gbàwẹ̀ lórí ẹ̀ mi ní rí wàhálà. wẹ́rẹ́ wọ́n nìyẹn orí ẹ̀ dàrú rẹ̀ lu géètì bẹ́ẹ̀ kíní omi gbóyè. ibi wa ti ẹ̀dẹ̀ ṣìṣílẹ̀ kókó tó máa wípé àwọn ọkọ̀ wèrè wo nìyẹn ṣé omi ẹni tó wà ń ta ni. madam ó ti tó ní gbogbo yẹn. ó ti tó bẹ́ẹ̀. àgbàlagbà ní má bínú mi ò mọ̀ pàgbàlagbà ni àwọn ọmọ kéékèèké kan tó máa ń wá lulẹ̀ ẹ̀kún àdúgbò ni mo ṣe ẹ má bínú. wà á ti ẹ̀dẹ̀ ṣìṣílẹ̀ kó tó máa pa àwọn wèrè wo. ẹ má bínú jàre ẹ̀yin ta lẹ fẹ́. ọlọ́run bá kún ẹ lé àwa tó ń wò yìí àwa ni bàbá ọkọ mo dúpẹ́. ẹ̀yin ni àná ọ̀gá. àwa ni ẹ má bínú. ọ̀gá náà la wá rí. ẹ fẹ́ rí wọn. bẹ́ẹ̀ni. ẹ lè rí wọn. ẹ lè rí wọn. kí ló dé. ẹ lè rí wọn o. ṣé àdí tí n bá ní fọ̀rọ̀ sàbí àwọn sọ fún yín ṣó ti yé ẹ jẹ́ kí n bí ilé béèrè kan ṣé ẹ fẹ́ fojú sunkún mi wá. lágbára Elédùmarè ìkúnlẹ̀ abiyamọ ò ní jẹ́ kémi fojú sunkún ọmọ Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ fojú sunkún. ọ̀gá mi náà ò rẹ̀ fẹ́ fojú sunkún mo dúpẹ́. kò sẹ́ni máa sunkún náà méjèèjì lágbára Ọlọ́run. tẹ́ ẹ̀ bá ti wá fẹ́ kẹ́nì kankan fojú sunkún ọmọ rárá ẹ máa lọ ẹ lè wọn. bí tó sọ dé àti bí tó parí ẹ̀ sí gbogbo ẹ̀ ló ti yé mi sórí mo fẹ́ kó mọ̀ pé kò sí gbogbo nǹkan kan tó láburú tí ò ní àtúnṣe ó gbọ́ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn pẹ̀lú agbára tọlọ́run àtúnṣe àwa ń bẹ jẹ́ kárí wọn. ẹ wo bí ẹ lè wọlé ẹdun náà èèyàn kan tó ṣe pọ́n lé ni mo pè yín o ẹdun náà màá bínú sí i mo bàjẹ́ o mo stubborn o mo stupid o mo rough gan o. rọra a ní kò jẹ́ ká wọlé. ó wọ alágbòjẹ̀dì ẹ wá wọlé mo náà lè wọlé ẹ fẹ́ bá tèmi jẹ́ dàbí ẹ fẹ́ dà tèmi rú ni tọ́ka bá lé mi kó bìṣẹ́ kí lè fẹ́ ṣe sí. wọn ò lè lé yín dànù wọn ò lè lé dànù lẹ́nu iṣẹ́. wọn lè lé tani dànù wọn lé mi dànù tọ́ka bá lé mi kó lè mi báyìí nísìn tọ́ lé mi lọ ṣé kí n máa lọ sọ́jà kí n máa lọ ro àpò símẹ́ǹtì ni àbí kí n máa lọ sọ́jà kí n máa lọ bá ọ̀rùn káyà ó wọ. wọ́n ti ẹ̀sìn jẹ́ ká wọlé ni. ẹ wá wọlé ó wọ alágbòjẹ̀dì olómi gàrẹ́ lẹ́pọ̀n mi ló ń lo wọlé wá wọ. kí ni máa ṣá kọ́kọ́rọ́ máa yín mú. ẹ wá wọ ó wọ. mú ìwá àbùkù tí mo kàn nílé àwọn bàbá mo dúpẹ́ lónìí kí n má kan àbùkù mímọ́ táyé máa fi parẹ́ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. wo tó bá máa débì kan báwọn yẹn máa fi mọ́ ní o ó tó gẹ́ báyìí kó o gbà kámú lórí ọ̀rọ̀ mo dúpẹ́ kò sí nǹkan kan lórí ẹ̀ mọ́ ó ti gbọ́ bí tá a bá dé báyìí kó o gbà kámú ni kò jù bẹ́ẹ̀ lọ. Daddy, kí lẹ ń sọ yìí mo ṣe máa gbà kámú where do you want me to start from ibo ni kí n ti bẹ̀rẹ̀ ẹ di ẹnu géètì àwọn kan ẹ sọ wípé wọ́n bu yín bẹ̀ wọ́n sọ̀rọ̀ sí yín ẹ wọnú ilé ẹ ń sọ fún mi pé kí n gbà kámú ọ̀rọ̀ ẹ ti ní ìtumọ̀ míì lójú mi o mọ́mì ọ̀rọ̀ ẹ ti ní ìtumọ̀ míì lójú mi. wo ẹnu géètì tí wọ́n sọ yẹn ní tí mo pàdé ń bẹ̀ mi ò gbọ́dọ̀ wọnú ilé nígbà tí gate man lásán lè máa sọ fún mi pé tí èmi ò bá fẹ́ fojú sunkún ọmọ mi ò gbọ́dọ̀ wọnú ilé jọ tí n bá wá wọnú ilé kí ni mo fẹ́ bá lọ́hùn gangan wo mi ò dé alábàá
mo pa láṣẹ gẹ́gẹ́ bí bàbá ẹni ẹran ni mo fọwọ́ gbá kì í ṣe egun gbà ká mú kò sí nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ Modúpẹ́ bó o ṣe ga tó yìí kò sóbì kan tó máa bírú ẹ tó máa lóun fẹ́ fojú sunkún ẹ èmi ò dẹ̀ ní fojú sunkún ẹ wo ó máa gbà ká mú ni ó máa gbà ká mú ni àṣẹ́jù. mú ìwà àfi kó o gbà ká mú bí bàbá ẹ ṣe sọ torí mi ò fẹ́ fojú sunkún ẹ mi ò dẹ̀ ní fojú sunkún ẹ àfi kó o gbà ká mú ìwọ náà wò ó orúkọ tẹjọ wá sọ́dọ̀ mi tí ọmọ àmukù ọsàn tó sọ lùyàwó ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni mo ti pe pásítọ̀ tí mo ti sọ fún wọn ohun tí pásítọ̀ ń jẹ́ kó yé mi ni wípé ó ní tó wà níbẹ̀ lágbára ó ní á láti kún fún àdúrà ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ bọ́lọ̀ ń bá ń ṣoore ńgbà míì à ló ń ṣe bí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ yóò ṣe bóyá tí ìbá ṣe ìbá tó burú jù yìí lọ mú ìwà ìṣe ni kó yá ṣe kíni kó yá gbàkámú bí bàbá ẹ̀ ṣe sọ gbàkámú o ṣọ́ra ẹ o gbàkámú obìnrin pọ̀ ń lu o. Mọ́mí, Daddy, Sherry, èyí tẹ́ ṣe ń sọ yìí, ó sì dáa o. The most important thing, òun ni kẹ́ sọ fún bọ̀dá mi kan jẹun. Torí àtijọ́ ìjọ ìwọ̀n jẹun. Téèyàn bá dé jẹun, báwo lèèyàn ṣe ní ṣubú? wo ṣe Ọlọ́run á pọ́n ẹ lé wo tó bá kọjú sí ẹ kọjú sí tó bá kẹ̀yìn sí ẹ kó kẹ̀yìn sí tó bá kú ọ nìkan kó o tírò ara ẹ pa jọ ṣọmọdé ni ẹ ni àbọ̀mọdún 18 ni ẹ dáhùn àbọ̀mọ 20 ọdún ni ẹ ó ti dàgbà ó ti tọ́ ara ẹ bọ́ gbogbo ohun tá à ń bẹ́ẹ̀ sọ yìí fún lọ síwájú ọjọ́ ọ̀la ẹni tẹ́mi bá wà ìrètí sí ń bẹ ẹni tó kú ní tiẹ̀ ti tán pátápátá wo ṣé oúnjẹ wà lé. bẹ́ẹ̀ ni sàrà ìzùwà. lọ gbé wá fún mi wo ó rántí bó ṣe fún lóúnjẹ kékeré tó bá kọ̀ tó lóhun ò jẹ́ ṣojú mi báyìí ló ṣe máa fi oúnjẹ bọ̀. ó tiẹ̀ máa jẹ́ kí ló máa ló ń ṣeun tí ò ní jẹun wá jẹun. transaction $250 ni bẹ́ẹ̀ sẹ́yìn a ní $250K ni ó sẹ́yìn but you come promise me say next 2 Thursday so ma send $250K. Oh baby, oh. No, bitch, show you what she doing, and she's a perfect dancer. She can dance. What will you do, baby? This girl can dance. She's a unique dancer. Sure. We have to bow in lower. We have to bow in lower. You say I won't fire for him. I won't fire for him now. I swear. Ẹ̀gbọ́n ẹbí ọmọ ẹ̀ta ẹ rántí face mi mọ́ rárá kò sí wàhálà ẹ̀gbọ́n. Ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ládùúgbò mi ẹ̀gbọ́n yìí ló fẹ́ ṣe wedding tó kù 10 days tí bàbá yà ọ̀sẹ̀ ọgbẹ́ kan máa ṣe mọ́sẹ̀ ó lágídí yẹn kan lẹ̀ ni ó ní mọ̀ gbọ́dọ̀ ṣe mọ́. Wedding wa o. Wàhálà wedding yẹn ó dùn. You see, I found it absurd. Nígbà tí mo bẹ̀rẹ̀ lọ́fíìsì the first day the second day mi ò rí ẹ̀ wọ́n á ní pé torí pé one lady kí ló ń wọ́n orúkọ yẹn náà. ọ̀gá dúpẹ́ ni. ó dúpẹ́ yẹn. dúpẹ́ ni o ló fẹ́ ṣe rẹ̀ léṣe lé lórí mo dẹ̀ ti bá sọ̀rọ̀ títí mú ìwà ọ̀gbọ́ràn ọ̀gá kò gbọ́ràn. My friend, look at me. Tó bá sọ pé experience èmi gangan lèmi ń jẹ́ experience. Yeah, because ìyàwó tèmi fẹ́ 15 years tí mo ti fojú kan rèé. But my brother, ìyàwó mi ṣì ní because I still wear her ring. Okay? Despite that, èmi ò ní nǹkan méjì tí mo lè ṣe fúnra mi than to make myself happy. Yeah, make myself happy. Bíntín nílé ayé o. Bíntín nílé ayé. You see, the only favour tí wọ́n máa ṣe fún mi, no, ìwọ kọ́, tí wọ́n máa ṣe fún mi ni wípé ó gbọ́dọ̀ padà síbi iṣẹ́ by tomorrow morning. Yeah, let him see the reason why life is so simple. Ó máa ń le fún àwọn tó bá le kókókókó. Àwọn tó bá mu simple, ó máa ń simple fún wọn. Life ò le tó yẹn. Oh no. Oh. Hello? Yeah. No. Phone space. Enjoy yourself. Ìwọ bá mi bá òun ṣeré. My dear, and this is my boy.
bá ṣeré ó yẹ náà bá ṣeré. wọ́n ń dà o ok wọ́n má wọrí ní tiẹ̀ máa rí ẹ máa ṣètìlẹ̀ ok. Sorry. You can stand up now. Sorry, okay? Sorry. Just have your seat here, okay? Sorry. Hello, Mary. Bá mi sọ fún mọ́mì ẹ kó máa bọ̀. Okay, ṣé dé. Ẹ kú iṣẹ́ àwọn ọmọ pẹ̀lẹ́. Yes, ẹ kú ti sísítà mi pẹ̀lẹ́ jókòó mà. Báwo wà ní? Mọ́mì, àti run test room. She's pregnant. Ó lóyún. Mo dúpẹ́. Ó lóyún. Àti pé ta ló fún ẹ lóyún? Irú ìbéèrè wo lẹ ń bi mí yẹn? Ẹ mú ìlẹ̀ mọ́mọ́ mi. Tí ó bá ṣe ogun kan tó ń ṣẹlẹ̀ ni, ṣé mo ti ní wà nílé ọkọ mi ni? Àbí tí bá wà nílé ọkọ mi, àwọn àbẹ̀rẹ̀ pé ìbò ni mo ti róyún. Tèmi bá wà bá mi báyìí. Ẹni pé tèmi ti bá mi báyìí wàhálà ti wà ọ́. Dókítà wàhálà ti wà. Bàbá mo dúpẹ́. Kí ni mo fẹ́ máa sọ bàbá mo dúpẹ́ báyìí? Kí ni mo fẹ́ wí ọmọkùnrin ọlọ́mọ yẹ kó lè fi síta? Sórí oyún tó wà nínú ẹ̀ kó lọ gbọ́yọ́. Nítorí mi ò ní tolerate oyún wèrè kan nu lẹ́yìn. That is nothing like that. I won't accept it. Ẹ wò dáàdì mo dúpẹ́, ẹ ṣe ní sùúrù. Yes. Ẹ wo kọ́mọ yín náà bá yín mu lágídí, ẹ jẹ́ ká fi sùúrù ṣe gbọ́rọ̀ tó wà lẹ́yìn. Kó má mu lágídí náà ni, ẹ lọ́gbọ́n yọ. Kó lọ yọ oyún inú ẹ̀ dá sọ. Mọ́mì, èmi ò ní oyún kankan tí mo fẹ́ ṣe. Ṣé mo jẹ́ bébì ni? Tí bá ṣe oyún tí bá lọ kú kọ́. Ẹ kọ́kọ́ mi. Kábọ̀ tó ní òtí ẹ̀ wá ní kú. Ò ní kú. Ṣọfẹ́ gbọ́. Wo mi dáadáa. Èmi ní ibi tí mo máa mú ẹ lọ. Ṣọtẹ́ ń bá mú ẹ débẹ̀, wọ́n á yọ peacefully ẹ̀ kúkọ̀ tó lè ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n pé wàá keep oyún yìí, forget it. Nínú ilé ikọ̀. Yes. Ó máa yọ oyún ẹ̀ o. Ó máa yọ o. Àwọn máa yọ gbàgbé ẹ̀ wọ́n yọ. Dáadé ẹ lọ ṣe worst. Nǹkan tẹ́ bá wò pé ẹ lè ṣe, ẹ ṣe. Mi ò ní ṣe oyún kankan. Wá ṣe. Nǹkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ ṣe. Yéé. Ọmọ ẹ fẹ́ para ẹ̀. Ọmọ ẹ fẹ́ para ẹ̀. Ọmọ mi ò ní kú. Ẹ kò ní kú. Kò dẹ̀ ní pa mí. Ẹ má sọ tó bá da. Àní kò ní pa èmi. Ẹ kò pé èèyàn kankan. Listen jẹ́ sọ fún ẹ. Sori ìmídélé tó ti pè mí ìpè olóyún lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn tó ń bá mi sọ̀rọ̀ ti pè mí. Pé kí ni? Wọ́n ní oyún náà yẹn o tó bá pé oṣù mẹ́fà péré ó máa kánlẹ̀ ni. Ṣọ́gbọ́n mi ó máa kú ni o. Èmi náà dẹ̀ máa kú. Ẹ̀rọ àmì ẹ̀wọ̀ mi ní fojú sunkún ẹnikẹ́ni. Ẹ ti ẹ̀ gbọ́n náà. Gbé àwọn tó máa ń pè yín tó máa ń sọ nǹkan tó bá ṣẹlẹ̀ yìí fún yín. Ṣé àwọn ò ní solution sọ̀rọ̀ ni? Wọ́n ní solution. Kí ni solution ní kẹsàn-án náà? Kàdégà. Kàdégà. That's the solution. Tèmi máa wà bá mi. Bá wa. Tèmi bá mi bá yẹ ẹgbàá ní ẹjọ́ tá ni mo ṣẹ̀ tọ́lá ọjọ́ mi fi ní báyìí tá ni mo ṣẹ̀. O ní láti máa hó bí ẹwà lọ́pàá ọmọ ẹ̀ kó lọ yọ oyún ẹ̀. Àwọn tó tún ṣọ́ra yín pé tó fẹ́ pa mí ni. Àbíkọ́ àbọ̀mọ́ ẹ ló fẹ́ pa ẹ́. Mommy, listen to me very carefully. Mi ò ní oyún kankan tí mo fẹ́ ṣe. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ẹ wò tí ẹ bá continue báyìí láti máa sọ pé kí n lọ ṣe oyún, máa sá lọ pátápátá tí ẹni bọ̀dọ̀ ni mo ti máa wà. Bẹ́ẹ̀ni sọ fún mi. Wàá ṣe kí ni? Wàá ṣe kí ni? Odúgbọ̀lá, wàá sá lọ. Ọ̀dà, ṣé o fẹ́ ṣẹ́yún ni? Mo béèrè lọ́wọ́ ẹ̀. Wo ogun wanted Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí mi tọmọtọmọ o. Lórúkọ Jésù mi tí mò ń sìn. Mi ò ní fojú sunkún ọmọ o. Mi ò rẹ̀ ní wọ́n mọ tì láyé mi. Ogun gbọ́n wọ́n mọ àwọn akọ wanted lọ police station kò ní jẹ́ tèmi àtẹ̀bí mi lágbára Ọlọ́run. Wo ọkọ mi,
sórí bó ṣe ń wò mí ní tó bá ti ṣe ni mo ṣe o mi ò gbọ́kànlé kankan jọ Ọlọ́run bá mi tí mò ń sìn náà lọ gbọ́dọ̀ mọ́ kókò padà lẹ́yìn mi wá jọ torí Ọlọ́run kọ mi mo fi tóbi Ọlọ́run bá bẹ̀ tó dáa ṣé ò ṣẹ́yìn mo ní ṣé ò dá mi lóhùn ó dáa èmi ti gbà pé ò ṣẹ́yìn àmọ́ kí kó wá gé awo láàrin èmi àti ẹ lẹ́yìn èmi àti Ọlọ́run ṣì kẹta wa ní o ti gbọ́ èmi ti fara mọ́ ohun tó fẹ́ ṣe torí ìdùnnú ẹ̀ nìdùnnú mi. Ó mà ga o ní ìgbéyàwó tó kù bíi ọ̀sẹ̀ mélòó kan sìn kó má jẹ́ àwọn àpárá tí ọ̀gá mú ìwọ́n máa bá àwọn obìnrin ṣe ni wọ́n take serious tí ó wá di nǹkan míì báyìí sìn. irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu ẹ̀ kí ló dé táwọn ò ṣèwádìí wọn dáadáa kó tó di pé wọ́n mú déètì. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn kò ní jẹ́ kí mú ìwà lè wá sọ́fíìsì báyìí. ó tí gbọ́ ọ wà lọ́fíìsì o. nǹkan tí mo gbọ́ ni wípé ọ̀gá ló pè wọ́n wípé kọ́mọ̀lẹ́ kí ni ẹwé wọn dáhùn kọ́ ní ìsún padà sọ́fíìsì. ìyẹn ni pé ọ̀gá wà lọ́fíìsì wọn ò dẹ̀ lè wá wò wá láàrẹ kó bá wa ṣeré àbójú ń tì wọ́n ni. tó bá ṣèwọ náà kọ ṣojú ò ní tì ẹ́. ọ̀gá ọ̀kọ́lọ̀ ṣá máa ṣọ́ wa ní báyìí. ọ̀nkú ẹ ṣe ẹ wá máa lọ. lọ́bí ti báwo. kúrò nínú ọ́fíìsì yìí ẹ bọ́ síta. ayé kọ́ ni mo ṣàwà náà. nígbà tí kò wá ń ṣàyè mi ló wà ń kọ́ ẹ bọ́ síta. ó ga ọ owó tá à ń yìn ọ. Múyìwá so Múyìwá ti wà nínú ọ́fíìsì. Mr. Múyìwá mo ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ó ṣe mí láàánú púpọ̀ ó dẹ̀ dùn mí gan but there is nothing we can do about it we just have to take out ẹ̀pẹ̀lẹ́ kan. Thank you so much. You're welcome. Oshiko. Bọ̀ ṣé mo pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ fà. Bíi ti báwo? Mr. Múyìwá, mo fojú sọ. Mo fara sọ bọ̀ ẹ wo sáìdì mi rárá. Ṣé mo wí pé èṣù tíyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó bẹ́tà ju áńgẹ́lì tí yóò ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. We've been together in this office for the past 3 years. Ẹ mọ̀ mí dáadáa, ẹ mọ̀ nǹkan tí mo lè ṣe, ẹ mọ̀ nǹkan tí mi ò lè ṣe, ẹ mọ̀ nǹkan tí mo like, ẹ dẹ̀ mọ̀ nǹkan tí mi ò like. Despite the fact pẹ̀lú gbogbo mo yẹ ṣe sí yín náà ẹ wọ̀dọ̀ mi rárá ẹlòmíì lè bá lọ bọ̀ ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Anyway, ariwo ọjà lásán lásán ni mo bọ̀ yẹn but I still love you so much. Are you alright? Are you sick? No. Ó yẹ kó mérí ni bí mo ṣe sọ pé are you sick? Torí pé o ti mọ̀ pé o sick kò jẹ́ kó lè mérí. O mérí pé alright? No. Oh, well, alright. Get out. Get out! I'm sorry. O ní ìranu òṣì. Abániláyọ̀ jẹ́. Ẹ wò dáàdì àti ń bọ̀ àní pẹ́ dọ́dọ̀ yín mọ́ ẹ wò dáàdì ní tí mo ṣe tèmi ṣàfikẹ́ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ta ló ń sọ gbogbo kọ́ńtọ̀kọ̀tọ̀ yẹn fún pé èèyàn kan máa kú
èèyàn kan máa kú nígbà tó bá ṣe nǹkan kan ìjẹ́ ní kẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ kẹ́ bá mi wádìí lẹ́nu ẹjọ́ torí Ọlọ́run ẹ wò ànípẹ́ lọ́dọ̀ yín ṣó ti yé yín. ok sir. Rádaràda rédèrèdè tó àfọwọ́ tọ́wọ́ yìí kí ló dé tẹ̀tẹ̀rẹ̀ mo ní mi ò fẹ́ rí yín bí mọ́ and I am giving you just one day tí ọba máa fi di ìdá yìí ọ̀la tí mo bá fi wá sí ibi báyìí níwòye ọ̀la tẹ̀yìn wá ń bí yéé ẹ má mọ̀ pé nǹkan ṣe yín o ẹ mọ̀ pé nǹkan ṣe yín o. má ṣe yẹn fọmọ rẹ. bàbá àti ayé àti àná bọ̀dì. jọ́lẹ̀ gbogbogbò. ẹgbẹ́ ni wọ́n rẹ̀ ọ̀dọ́ sọ̀rọ̀ jáde gbogbo ẹ̀ náà lórúkú yìí nonsense. àbẹ má bínú wọn kí yín ni wọn sọ àyín ni wọn yí wá yín. kọ sára wọn. má bínú sá. ẹgbẹ́ wọn tó ń sọ ni olóòlù lówó ọmọ èèyàn ló nà èṣù gan ló ní ìka àbọ̀ táwa ọmọ èèyàn lábẹ́ ń ṣe ká àbẹ má sọ pé ti yín ẹwà àwọn tẹjọ ralẹ̀ wọn ò rówó ṣe foundation níbi wọn máa kọ́lé èyí tún kọ́lé ẹrú fún ẹ ẹ tún rẹ̀ ẹgbà bẹ́ẹ̀ ẹ máa ṣàlẹ̀ alhamdulilayi èyí tẹ́ gbẹ́ bẹ́ẹ̀ dà ẹ tún. tiwálé bàbá. alright mo ti ní ó pẹ́ jù lọ́la kẹ́kọ̀ọ́ mi. ẹsà ẹjọ nítorí tọlọ́run àti anabi Muhammad Jehovah mímọ́ ṣé ẹ náà ọmọ wèrè ẹ̀yin mọ Ọlọ́run ẹ̀yin mọ Ọlọ́run bàbá yín gan ọmọ Ọlọ́run ẹ wo ọ̀dà ẹ lọ́sẹ̀ méjì àbí ṣe fẹ́ gbọ́ àtọ̀sẹ̀ méjì àti ọ̀la tí èmi fún yín ṣe rí ìjọ́kíjọ́ tí ẹ bá rí mi whenever you sight your eyes me yéé sójà ni màá fi palẹ̀ mọ́ yín. bàbá ọ̀sẹ̀ méjì ò pọ̀ ju orí yẹn wá pé ẹ wá mọ̀ pé bá bá wèrè ṣé o sí kí ló tẹ̀lé mi fún mo ní kí ló tẹ̀lé mi fún lọ bá àwọn bàbá yẹn lé ọmọ wèrè àbọ̀ máa wo àwọn ọmọ játijàti wọ̀nyí wọ́n máa ti sọ lédi nǹkan mi mọ́ mi lọ́wọ́ kẹ́ tó bá ríra dáradá tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn oh my god ibẹ̀ náà ni wọ́n ń ṣe ìgbọ̀nsẹ̀ sí ibẹ̀ náà ni wọ́n ń tọ̀ sí gbogbo ẹ̀ wá rí yamayama. ẹ ṣáà fún wọn lè jẹ ká lọ. ẹ fún wọn lè jẹ ká lọ kò sí tá a fẹ́ ṣe sí báyìí. mi ì lọ bí kankan mọ́ kọ́ máa sọ fún ẹ ó yẹ kó mọ̀ wípé wọ́n ti bá mood mi jẹ́ kẹ́ I go nowhere ó mọ̀ yán. yóò ṣáà níbi tá a pa ń lọ tẹ́lẹ̀ kó tó sọ pé ẹ fẹ́ yà ní site. yàtọ̀ sí ọ̀rẹ́ tí wọ́n kan kò wù mí lọ mọ́. ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ ká lọ. ilẹ̀. mo dúpẹ́. mo ló dà. Mami jẹ́ kí n máa lọ. lọ síbo. Ṣẹ̀rí tí ẹ̀ báyìí kí n kúrò nílé orí mi lè yí dànù jẹ́ kí n máa lọ. Ọlọ́run ní kẹ́kẹ́ ẹlẹ́dàá mi ò ní kẹ́ kó rí èyí orí ẹ̀ ò ní yí mo dúpẹ́ gbọ́ torí Ọlọ́run. Nǹkan tí mo lè promise ni wípé tí n bá ti débi tí mò ń lọ màá pè yín màá jẹ́ kẹ́ mọ̀. Mo dúpẹ́. Ẹ dẹ̀ máa sọ fún dádì tí ẹ bá sọ fún dádì ẹ wo ẹ̀rí kan tó máa ṣẹlẹ̀ o ẹ̀rí kan tó máa ṣẹlẹ̀ o. Mo dúpẹ́ tó ṣe fún mi yóò dá o tí ẹ wò tèmi mo dúpẹ́. Ṣẹ̀rí tí ẹ bá kúrò lọ náà sí in 2 minutes ẹ̀rí kan tó máa ṣẹlẹ̀ o. Ayé mi bá bàjẹ́ o tèmi bá. Mo dúpẹ́ kí ló ti wọ́n ọmọ yìí ṣe báyìí torí Ọlọ́run mo dúpẹ́. Mọ́ mi ṣẹlẹ̀ fún mi káàkiri ṣá. ọ̀rọ̀ mọ́tò kọ́ ni mò ń sọ tí ẹ̀ gbọ́ kọ́kọ́ gbọ́ ọ̀kan tí mò ń sọ fún ọ náà mo dúpẹ́ tó bá ṣe bí olórí burúkú máa fi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá gbá gbogbo ibi tó ṣe rogodo dára ẹ̀ ṣe nọ́mà gbé kí ni kankan gẹ̀ mo ní kò gbé sókè ò ń dẹmọ fún rẹ àbí so wọn àti fẹmi matches máa láì tiẹ̀ lára máa tì bọ́ ẹ̀ ń òdì àbó ń bẹ́ ni ó gbórúkọ mi ni bàbá ẹ sọ fẹ́lẹ̀ yìí. wá ìkan ṣe ẹ ṣá òwe jẹjọ ń ṣe yẹn rí azá ló ń ṣe o wọ́n ní kò gbé wéètì olóńyọ̀dí sẹ́yìn tí máa ń ṣá ìdí ẹ̀ wàá máa lo pampers kó tó kú yìí wọ́n gbági mọ́ ilé tíṣà. ẹjọ́ ìṣàánú mi kí ni mo ṣe gangan ẹwọ mi mọ irú ẹjọ́ mi mọ irú. kí ló ṣe ò ń béèrè lọ́wọ́ tí ń pé kí ló ṣe o fẹ́ mọ̀ wá o fẹ́ mọ̀ wá ọmọ wa ìwọ lódo tí o bò olú mọ̀ ká odò tó bá tó wá mọ̀ jù kó máa ń gbèyàn lọ ni bọ̀ torí pé wọn nàná mú yẹn
o lẹ́ni tó fẹ́ gbé lọ àfi tá a bá tó máa gbé ẹ lọ ẹni tó bá táì láti mọ̀ wá ìjọ tó bá ti mọ̀ wá jọ yẹn ló ti mọ ikú. bó ti máa ti ń bá ẹ sọ kò máa dá mi lówó lọ́wọ́ kan ó ti gbọ́ ó tó lè yẹ kẹ́mi eégún nìyẹn o àwa ṣeré ọmọ ayé alpha. ó wà ń bẹ̀. bẹ́ẹ̀ fẹ́m wọ wà tó mọ̀ sára. agreement láàrin mi àti ẹni pé gbogbo nǹkan tí bá ti ní kó ṣe ló máa ṣe kó dẹ̀ ti comply but lẹ́ẹ̀kan ń béèrè lọ́wọ́ mi pé ta ni wá ó fẹ́ mọ̀ wá o ní láti mọ̀ wá lórí tó wà ní fún ọyẹ ló mọ̀ wá lóun làwọn fẹ́ flush out. oyún wèrè tó gbé síkùn yẹn ó gbọ́dọ̀ kúrò mẹ́lẹ́sẹ̀kẹsẹ̀. matches. bàbá àgbàlagbà. àmì kò gbógun yẹn overdose. má rọ ṣí ẹ má rọ ṣí ẹ fúnra rẹ ló máa ń lò má rọ ṣí ẹ. Officer, sir, ládùúrú bí mo ṣe ṣètò ní community ṣé irú mi ló yẹ kí nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ sí community tí kì í tiẹ̀ ṣe tèmi anywhere kò síbi tírú ẹ̀ ti lè ṣẹlẹ̀ sí mi káṣẹ̀ tó wá sọ community tí mo ṣe sí ọmọ tèmi ni wọ́n jí gbé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. olóyè mo understand nǹkan tí ẹ sọ kódà ìgbà tí wọ́n gbé mi fúnra mi débí yìí mo appreciate gbogbo nǹkan tí ẹ ṣe fún mi nígbà tí ẹ wá kí mi yàtọ̀ sí yẹn iṣẹ́ mi ni iṣẹ́ wa ni láti. ọ̀fíìsà èyí tó ṣe kókó ni pé ọmọ mi dá ọmọ mi how am I getting my daughter. olóyè iṣẹ́ wa ni láti dáàbò bo ara ìlú mo fi ń dá yín lójú pé àwọn ọlọ́pàá ti wà níta láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kódà tó tó wákàtí kan sínsìn máa pè yín kẹ́ wá mú ọmọ yín. 1 hour. mo fi ń dá yín lójú wákàtí kan sínsìn máa pè yín sá. ẹ jọ̀ọ́ ibo ni tọ́lẹ̀tì wà. olóyè sí ò sí o. tí mo ṣe fẹ́ ṣègbọ̀nsẹ̀ inú mi ti pòkọ̀ máa ń. olóyè ẹ tẹ̀kẹ̀ yìí sí o tó bá rí bẹ́ẹ̀ ẹ lè lo tọ̀dọ̀ mi. ṣèbí láàrin wákàtí kan sígbà táwa yìí 1 hour. gbà níyànjú mo fẹ́ wọ tọ́lẹ̀tì màá sì lò tó bíi 30 minutes bẹ́ẹ̀ àbí tí n bá jáde síta tá a bá máa fi lọ ṣẹ́jú bíi mélòó kan wákàtí kan ti pé ọmọ mi ti wà níbí. ẹ ṣáà tẹ̀kẹ̀ yìí sí sá. Yeah, David. Yeah, bam you sing. Yeah, come in, please. Yeah. You have to be smart. Smart. Let's go, boy. Okay. Move on. Let's go, boy. Let's go, boys. Get this side. Move it. Let's go. Move it. Bombo plan. Dúpẹ́! Ẹ̀sà! Ta ló bọ̀ ìwọ? Ẹ bá mi gbé o! Ẹ bá mi gbé! Hello! lọ́mọ tèmi ọmọ tèmi ni wọ́n ṣe ṣìkàṣìkà tó ṣe ṣàkàṣàkà bẹ́ẹ̀ tọ́wọ́ tiẹ̀ gbádùn náà.
ẹni tí ò rà á sọ. èmi ló sọ bẹ́ẹ̀. ṣọ sọ fún ẹgbẹ́ mi kò wọ́n ẹ ó gbé náà jàre gbé tó bá kéde ló wá orí mi jòkó àwa bá mi jùmílẹ̀ ọmọbìnrin yìí járe jùmílẹ̀. dọ́kí olóyè ibo la dé dúró. àlàáfíà lára ọmọ wọn ẹ jọ dáàdi ṣé mo lè rí yín. why not. ẹ wà tí wọn làbúrò rí yín lọ́tọ̀ ṣé bá jọ bímọ yìí ni. òótọ́ ni dókítà ìyá ọmọ rẹ̀ sọ ń ta máa sọ àlàáfíà lọmọ yín wà àmọ́ a máa nílò ẹ̀jẹ̀ sí i. bẹ́ẹ̀ ni. ẹ̀jẹ̀ gé. after how many pints ó dẹ̀ ní àlàáfíà lọmọ wà. bẹ́ẹ̀ ni àlàáfíà ni ó kàn jẹ́ wípé ẹ̀jẹ̀ tó wà nílẹ̀ ọ̀tọ̀ a máa nílò ẹ̀jẹ̀ sí i. irú àlàáfíà fìyàwó ni ẹ. pásítọ̀. Ọlọ́run kó wà pẹ̀lú yín. Ògùn Ọlọ́run kó máa gbé nínú hospital. Lórúkọ Jésù agbára Ọlọ́run kó máa tàn bí báyìí. Lórúkọ Jésù ẹ ò ní rúkú wọlé. Lórúkọ Jésù à ní rúkú jáde. Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ó dà pé mo mọ ojú yín sá. Chief Akínwùmí ní T&D. Mo gbé mo mojú yìí. Èmi náà ń wojú pásítọ̀ yìí. Praise the Lord. Hallelujah. Ṣé o sì sá? Bọ́n ṣe ń bẹ nínú yẹn o. Ọmọ mi làwọn kan ṣe ṣàkàṣàkà o láti gbé wá sí hospital. Ó tán. Ṣùgbọ́n ìtò wa kọ mi lóminú nú ẹ̀ báyìí ni wípé ẹ̀jẹ̀ tí a ti rà. Pàǹtì ẹ̀jẹ̀ tí a ti rà kì í ṣe kéré mi. Síbẹ̀síbẹ̀ dọ́tọ̀ tún yìí sọ pé ẹ̀jẹ̀ dání. Ẹni sùúrù dáàdi ẹni sùúrù. Àdúrú kí ni ní ìbáyìí. Ẹni sùúrù. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn iṣẹ́ tiwọn ni àwọn ni wọ́n mọ̀ ń pa ẹ̀ so a máa wá ní sùúrù ṣe rí ẹ̀jẹ̀ yẹn ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ̀ ṣe máa arrange fún ṣe understand torí pé iṣẹ́ wọn ni ẹ kàn jẹ́ káwa rí ọmọ yẹn ká gbàdúrà fún. Àwa a máa ń gbàdúrà káàkiri ilé ìwòsàn fún àwọn aláàárẹ̀ fún àwọn aláìsàn. Ibi tí mo ti pàdé tí mo ti mọ̀ yẹn T&D ìkan náà mẹ́mbà náà wà ń bẹ̀ òun làwa ń gbàdúrà fún. Dókítà wọ́ọ̀dù wo ni ọmọ yẹn wà? ẹ wo èmi ni mo bí mo mọ ibi tó wà. Ẹ mọ ibi tó wà. Dókítà màá wá rí lọ́fíìsì náà mi jẹ́ ká lọ. Meanwhile doctor ṣé blood yẹn kì í ṣe pé wọ́n jẹ́ ti sínsìn. lóní kíákíá báyìí. Abọ́kùnrin lára báyìí. Gbà gbogbo ògo Jésù rí o tìrẹ ní. Gbà gbogbo ògo Jésù rí o tìrẹ ní. Ẹ jẹ́ ká gbàdúrà fún arábìnrin wípé gbogbo omi ara àtẹ̀jẹ̀ ara arábìnrin kó padà sípò. Ó yá àdúrà. Ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ gbogbo omi ẹ̀jẹ̀ èyí tó ń da lára ọ̀ṣà pé ó yá dà padà ẹ̀mí mọ́ dà padà ẹ̀mí mọ́ dà padà ọ̀rọ̀ tó ń torí dé ìlànà ọlọ́run ṣe bá láti pa gbogbo iṣẹ́ ìṣúná lórúkọ Jésù ẹ̀mí mọ́ ó yá ṣiṣẹ́ nínú ọ̀nà ẹlẹ́jà ó yá ṣiṣẹ́ ọlọ́run wá àdúrà. Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ìmúlalẹ̀ kàmá ẹ̀mí àwọn wòlíì. Màmá wa ẹ gbọ́ kí ló ń tí ẹ ti gbé ṣe èyí tó wá mú ìdílé wà ní dùdù tó wà yìí. Èmi sà. Bẹ́ẹ̀ni. Títílayọ̀ èmi ló ń wò ní ìwọ náà dárúkọ. tó ń béèrè òye mi ni. dáwọn lóhùn ó jàre. Màmá wa Ọlọ́run tí mò ń sìn Ọlọ́run iná ni èyí tó sì ń fi iná dáhùn. Elikayi malatayi ẹ̀mí mọ́ tó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ̀gbọ́dọ̀ fún ohun pamọ́ lábẹ́ ìpéjọpọ̀ yìí. Ìṣe fọ́kàn ẹ̀mí mo bímọ mi kí ni mo fẹ́ ṣe. Màmá mo wí ní ìgbà kẹta tí mo bá sọ̀rọ̀ tá a ṣe bá jáde ní Ọlọ́run á bọ̀ sí i lára àní kí lóhun tẹ́ ẹ ti ṣe èyí tó ti mú ìdílé wà ní jùjú tó wà.
Onígẹ́gẹ́ so gẹ́gẹ́. Onígẹ́gẹ́ so gẹ́gẹ́. Onígẹ́gẹ́ so gẹ́gẹ́. Onígẹ́gẹ́ so gẹ́gẹ́. Aláyìnrín sora wọn. Aláyìnrín sora wọn. Aláyìnrín sora wọn. Aláyìnrín sora wọn. Adífá fún àlọ́lọ́ òkè. Adífá fún àlọ́lọ́ òkè. Adífá fún àlọ́lọ́ òkè. Adífá fún àlọ́lọ́ òkè. Tó ní báyé fẹ́ báyé kọ̀. Wọ́n pọ̀ ọmọ sáyé lọ. Káre jẹ́ àyìnfá. Orí rẹ̀ ó kàn kè. Ó yẹ wí ń tọ́ wí. Bàbá bí akẹ́ni kó bá wa tún ẹsẹ̀ fáyà mú. Orí àwọn ọmọ tó ní báyé fẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. Tó ní báyé fẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. Tó ní báyé fẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. Tó ní báyé fẹ́ báyé kọ̀ òun fọmọ sáyé lọ. Rọ́gẹ̀dẹ̀ igbódò kó yà gan. Rọ́gẹ̀dẹ̀ igbódò kó yà gan. Ọmọ bẹ̀rẹ̀ nílé aládì. Ọmọ bẹ̀rẹ̀ nílé aládì. Èrò ọjà èrò ọ̀nà. Èrò ọjà èrò ọ̀nà. Ẹ wá bá mi yayọ̀ ire o. Ẹ wá bá mi yayọ̀ ire o. Èrò ọjà èrò ọ̀nà. Ẹ wá bá mi yayọ̀ ire. Ẹ káre. Ṣé ẹ rí gbogbo ẹsẹ̀ Fátímọ̀? Màmá òun ti wà nítòsí. Ó ti wà nítòsí? Bẹ́ẹ̀ ni bàbá. Ó ti tó gbà ó tó ti wà mí. Ó ti ṣe díẹ̀ bàbá. Ó ti ṣe díẹ̀? Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ̀yin ẹ wá gbọ́ o. Ṣé ẹ rí gbogbo ẹsẹ̀ Fátímọ̀ ńkọ́ yìí? Wọ́n padà béèrè lọ́wọ́ yín o. Bàbá rẹ ni tí ò lè sọ. Kélé má gbé tọ̀ wọ́n o. Ó yẹ wá mọ́ lọ. Ẹ ṣé bàbá. Sọ fárábìnrin kó wọlé. Èrò ọjà èrò ọ̀nà. Ẹ wá bá mi yayọ̀ ire o. Èrò ọjà èrò ọ̀nà. Ẹ wá bá mi yayọ̀ ire. Bàbá, irú ìpèjàyàwó lẹ pè mí yẹn. Bí ṣe pè mí àyà mi ti já jù. Ó rántí ọjọ́ tó ti pẹ́ tó ní ẹnìkan júwe àyín fún ọ. Ẹ mú rántí. Ó rántí tó ní nǹkan ọkọ rẹ ó ti lọlẹ̀ pátápátá. Bàbá mo rántí. Ó rántí. Bẹ́ẹ̀ni. A gbìyànjú àbá gbìyànjú. Ẹ wò ẹ gbìyànjú o àtìgbà yẹn báyìí mo mọ rí òrè tẹ̀ ṣe fún mi ẹ gbìyànjú ẹ try. Mi ò dáa. Ó wá rántí àwọn èèwọ̀ tí mo sọ fún ọ. Mo rántí èèwọ̀ tẹ́ sọ fún mi wípé mi gbọ́dọ̀ bá ẹ̀dẹ̀ Ọlọ́run bá kan sọ o wípé mi gbọ́dọ̀ gé nǹkan kan mọ́. Ẹ̀yin nǹkan mo tún sọ mí. Rárá o dáàdì ẹyọ kan tẹ́ sọ fún mi náà nìyẹn pé ẹ̀dẹ̀ Ọlọ́run kò gbọ́dọ̀ mọ̀. Èèwọ̀ òun ni pé ọmọ rẹ kankan pàápàá jùlọ ọmọ rẹ obìnrin kò gbọ́dọ̀ ṣe nǹkan rẹ kankan dépò aráyé wá ń kí kú oríire. Dáàdì sọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu. Ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ kọ́ lẹ́ ń sọ. Irú ọ̀rọ̀ wo lẹ sọ lẹ́nu yẹn? Ṣé ọmọ mi mo dúpẹ́ tó gẹ́ pé ìgbéyàwó ẹ̀ kú fẹ́rẹ́fẹ́ báyìí sí? Ta ti máa ṣọ ta ti tẹ invitation tí gbogbo èèyàn ti ń kí wa kí ìpalẹ̀ mọ́. Orí rẹ̀ gan mo ṣe ránṣẹ́ sí ọ. O gbọ́dọ̀ ṣe o. Bàbá ó máa ṣe ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó máa ṣe ìyàwó kó ló máa bímọ. Ọkù. Èmi kí ọkùn kan bí ẹ̀ṣẹ̀ yíyọ bàbá mi ò ní kú o. Ìkan lọ́ọ́ mu inú kọ́ kú tàbí kọ́ ọmọ má ṣe ń rí kankan. Bàbá èmi ò lè kú o ọmọ mi ẹ̀ lè ṣe nǹkan rẹ o mi ò lè kú ọmọ mi ẹ̀ ṣe nǹkan rẹ o ẹ jọ̀ọ́. Sọ gbọ́ wọn bá wọn sunkún rẹ. Bàbá wọn bá wọn sunkún rẹ. Bàbá bàbá ẹ dájú o ṣé ilé gbàdúrà mi lábúrò kẹ gbàdúrà kí n kú ní àbọ̀rọ̀ burúkú wọn lè sọ lẹ́nu. Ìmọ̀ sọ̀rọ̀ yẹ kó mà ní ti ń bẹ ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni. Ọ̀rí àti gbogbo filege rẹ ibi tí ó palẹ̀ sí rè. Wá ṣe á ràn ọ́ lọ́wọ́. Ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ mi ò fẹ́ kú. Kárí bí bàbá rẹ wà. Bàbá ẹ̀ wà. Bàbá rẹ ò sọ fún. Bàbá ṣé ọ̀rẹ́ yìí ṣá. Má bínú ìdí mo fẹ́ sọ fún yín nígbà yẹn bí ọ̀sán fún bàbá ẹ̀ pé mò ń wá bí. Ọmọdé ní fi ọ ẹ̀yìn wá bàbá rẹ yóò sọ fún á bẹ bàbá rẹ lọ́wọ́ ẹ̀ sí ni. Ìyẹn dáa tí bàbá ẹ bá tiẹ̀ sọ fún tèmi ò bá ti kú kò sí wàhálà. Kí ló ń kọ baálé rẹ? Akínwùmí ló ń jẹ. Akínwùmí. Bẹ́ẹ̀ ni sà. Ìwọ sì rí títí láyọ̀. Bẹ́ẹ̀ ni. Eré tètè wàràwàrà lọmọdé tó kọ èsìsì bọ̀. Akínwùmí ó kọ ìyá rẹ̀. Àṣàkẹ́. Akínwùmí ọmọ Àṣàkẹ́ ọkọ títí láyọ̀ ìdámújò ò ní filé alágòdì ṣe bùgbé ara gidigbò ò ní balẹ̀ àfi tó bá fojú kọlé ọwá o. Akínwùmí mo wá pẹlẹ́dà rẹ̀ lónìí
Akínwùmí o. káre Akínwùmí mo pàṣẹ agídí sínú ìgbésí ayé rẹ lónìí mo ní wàá bá bọ́ ọsọ́ ò gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn bọ́ ọsọ́ kò lágídí kan lẹ̀kọ́ náà gbà ní bí gbogbo èèyàn bọ́ ọsọ́ ò gbọ́dọ̀ gbọ́ o ìhun rẹ ọmọ rẹ ti ń bẹ lójú ọ̀nà kò gbọ́dọ̀ jẹ́ ṣíṣe gbogbo ìhun rẹ yòówù kó fẹ́ ṣe láyé rẹ kò gbọ́dọ̀ jẹ́ ṣíṣe o bọ́ bá bọ́ ọsọ́ kó máa yarí kan lẹ̀ ní o ọ̀rọ̀ tẹ́kẹ̀tẹ́ bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ o èyí tí mo bá ọ sọ lónìí kó bẹ́lẹ̀ dá rẹ̀ ńlé bẹ́ẹ̀ ni gbogbo tí mo sọ lónìí kó dàṣẹ bẹ́ẹ̀ ni ó rí àṣẹ́gun ẹ ṣeun lọ́ba parí. Iṣẹ́ o. Ìwọ wèrè gbọ́. Ilẹ̀ fẹ́ mi báyìí, kílẹ̀ wá wọ̀ mi báyìí sí lóyà. Ó lè ṣe lè gbọ́. Ní sùúrù. Àwọn ọ̀gá ẹ̀ mo béèrè. Ọmọ máa fẹ́ mi yẹn. Ọ̀gá àwọn ilẹ̀ ń bẹ gbọ́gà sí ìbàdàn béèrè lọ́wọ́ mi. Àlàyé wọn lọ ń béèrè ọ̀gá kan mi, ọ̀gá ilẹ̀ ń gbé sí ìbàdàn béèrè. Àlàyé díẹ̀díẹ̀ kí ló ń ṣẹlẹ̀? Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ ẹ wò ẹ má bínú kò ní sùúrù ni. Simple question mo béèrè. Àbá àgbàlagbà. Ẹ káàsán. Ìyá mi mọ̀ ẹ́. Àlejò ńlá la ní. Ẹ mọ̀ mi. Bẹ́ẹ̀ lẹ tẹ̀lé bàbá wa lọ́jọ́ tí bàbá pààrà fún wa pé kákó ẹrù àpò mi wà ní last week. Ṣé ó sì? Kó bá má sí ni ẹ ṣoríire o àwọn òbí yín á jèrè yín lágbára Ọlọ́run ẹ ní ṣàṣetì o mo fẹ́ rí yín ni. Fẹ́ rí mi. Ìyá láwọn fẹ́ bá fáà ní gbólóhùn. Kò sí rèé bàbá àgbàlagbà. Ẹ jókòó. Kò sí rèé. Wọ́n ní kẹ́ ń jókòó. Olóyè Fásé. Ayé ń gbọ́. Ẹ máa ṣe olùkọ́ fún mi ẹgbẹ́ ní káwọn excuse wà kó gé mi àti yín. Mama, what's the apple now? Do well now. Chief. Abba àgbàlagbà. Iron body. Àlàyé mi. Skali ma fi. Wọ́n ṣí ọ̀, kò sí wèrè, wọ́n kò lè fẹ́ mi ní ṣáà. Sí wèrè, ẹ máa ń tí ìmọ̀ ìtọ́lẹ̀. Ní ìgbọ́ mi báyìí lọ́wọ́ mi ń gbé ní bí báyìí. Wà. Ṣé ìgbọ́ mi báyìí náà? Wà. Kí ló ṣe ráì? Máa ṣe yamayama ya gbéra. Ayọ̀ ń gbé wíìt. Gbéra jọjọ́ inú gbéra. Àmọ́ ẹ má bínú jà, ìbọn yìí máa ń ṣe tí wọ́n nìyẹn. Mi ò bínú, wọ́n yọ̀ ni. Àwọn ọmọ yín náà ni. Bàbá mi, ojú òní tì í. Àṣẹ. Bẹ́ẹ̀ ní ṣíṣe ni. Àṣẹ. Mo níṣòro kan ni. Mo ṣe wá sáàdì yín. Ojú tó rí Ọlọ́run. Ewu, Ọlọ́run lójú tì í. Bẹ́ẹ̀ ni lóògùn òdì tìjú. Àṣẹ màmá. Ọmọ kan ni mo ní. Ṣé wá rí ọmọ mi yóò bá lọ lóyún? Kò wá ní tó lóyún fún. Nǹkan burúkú nìyẹn o. Òdìdí ọmọ lóyún kó má mẹ́rin tó lóyún fún. Máa tọ́mọ yín dáadáa o. Yàrá fẹ́ káwa ṣe fún báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo bá ṣe jẹ́ nínú ìlú yìí, Ọlọ́run á dojú tì yín. Àti pàápàá, àwọn onípọ́lítíìsì báyìí, kó máa jẹ́ pé wọ́n máa yẹ̀yẹ́ wa káàkiri. Mo wá fẹ́ kẹ́ ṣe orókun fún mi. Bí ṣe máa ràn mí lọ́wọ́ tó máa bá ṣe oyún inú ẹ̀yìn. Ṣé wáyé tẹ́ máa ṣe oyún yẹn? Ní tẹ́ máa lò tẹ́ máa fi ṣe. Ẹ má ṣe wàhálà èmi ni máa wá fún mi. Wàá ṣe oyún náà. Bẹ́ẹ̀ni. Máa kógun wà. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ẹ̀ ń kọ́. Tẹ́ bá
ti gbé tẹ́lẹ̀ ṣẹ́yún fún tó kéré jù ẹ má mú ogun wá ẹ̀kọ́ fílẹ̀ fáwa àwọn ọmọ mi wọ́n bá fún ní 2 punch lásán jápè kan ìkẹta bíi ó máa yà bí ìgbẹ́ ni. bàbá mi ní ò dáa ṣé yẹ oògùn yẹn ló dáa èmi máa gẹ́ẹ̀tì oògùn yẹn wá ẹ̀yẹn fi yẹn lẹ́fẹ̀ẹ́ mi. kí làwọn ń wọ́ kìlẹ̀ lórí báyìí kí ni ó bá dé. àwọn náà kiri ìjẹ́bù tó bá fẹ́ gbà lọ́wọ́ mi. àlè ṣáàjì bàbá ẹ̀ṣọ́ náà kù ẹgbà orí wà ń bẹ̀ wọ́n ní pátá pọ̀gbẹ̀ rí agbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ fún 100k. 100,000. àwọn pọ̀ jù ni. bẹ́ẹ̀ náà ti wá ṣọmọlúwàbí sí mi ẹ wò máa fún yín 200,000. 200 kí ni. bàbá o fílẹ̀ yanjẹ́ra jù rẹ̀ àwọn apọ́nlá tó kéde ilẹ̀ ẹwà yóò ní bàjẹ́ ẹ upgrade wà lọ́wọ́ upgrade yìí bàbá o ẹ kò sọ̀rọ̀ bá lè fẹ́ ká ṣe báyìí. ṣebí fóònù wà lọ́wọ́ yín. mo ní. ẹ fẹ́ mi ní fóònù èmi á fi nọ́mbà mi sórí ẹ̀ ó ti yé yín. Thank you, Jesus. Thank you, Lord. You are worthy to be praised. Ọlọ́run ṣeun tó ní kó farapamọ́ jẹ wá níyà. Thank you, God. Èmi mo ṣe. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ìwọ ló tọ́ mi dára gidi. Títí. Dáàbì ẹ ní sùúrù. Ọ̀rọ̀ jàkọ́ lélẹ́yìn. Ọ̀rọ̀ jàkọ́. Mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ jàkọ́. Ṣé ẹ ní ìṣèlú yẹ ká máa dúpẹ́ báyìí sí? Nítorí pé Ọlọ́run ti tú àṣírí ká gbóhùn sókè. Níṣèlú wa yẹ ká gbóhùn sókè àdúrà ká kojú ogun náà pẹ̀lú àdúrà. Ẹ ti gbọ́ bàbá eléyìí kì í ṣe àsìkò ìjà ẹ jẹ́ agbóhùn sókè ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ogun èyí tó fòrú dẹ̀dẹ̀ tó wọnú ìgbìyànjú ìránṣẹ́ rẹ̀ ó ti jáde. Ìwọ ló ṣètò bó ṣe yọyún kó nú ọmọ. Ìwọ. Àníkẹ́ ṣe fìyẹn lẹ̀ àdúrà ní kẹ́jẹ́ ká gbà. Àdúrà náà là ń gbà. ẹ jẹ́ agbóhùn sókè. Àdúrà là ń gbà. Ó yá ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Ṣé bí orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ ó yá sọ̀kalẹ̀ gbogbo ẹ̀mí òkú nílé ó yá lè jáde ẹ̀mọ́lẹ́wọ̀ jáde ẹ̀mọ́lẹ́wọ̀ jáde ó yá lẹ́wọ̀ jáde Ọlọ́run gbọ́ àdúrà. Pastor, sir, ilẹ̀ ti dá kò sí nǹkan kan mọ́. Lẹ́mi tó jẹ́ wípé as a contractor gbogbo bí tí mo ti ń gba contract pátápátá àwọn contractor ẹgbẹ́ mi tó bá ti gbọ́ pé mo wà lórí iṣẹ́ kan wọ́n máa sáńgbé àmọ́ nísìnyí kò tiẹ̀ sí kọ̀ọ̀kan rárá ìtò kéré jù ní contract mi rí. Pastor, nǹkan bàjẹ́. Ògo ni fún Olúwa. Pastor, ẹ̀gbọ́n mo tí mo sọ kalẹ̀ mo ní ilẹ̀ ti dá pátápátá kò sí nǹkan kan ẹ̀ní ògo ni fún Olúwa. Dádì mo tún wí pé ògo ni fún Olúwa lẹ́ẹ̀kan sí. Ẹ máa dúpẹ́ bàbá torí pé ẹ̀mí ṣì wà láàyè nítorí pé Ọlọ́run fẹ́ràn yín ló sì jẹ́ kẹ́ ẹ wà lórí èèpẹ̀ di àkókò yìí bóyá gbogbo wàhálà tẹ́ ń sọ yìí bóyá ẹ̀ bá ti bá a lọ kí lẹ̀ bá wí. Bàbá ṣe rí kò sí nǹkan kan tí èèyàn wá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tàbí wá agbára níbòmí tó yàtọ̀ sí agbára Ọlọ́run tó fi ṣe nǹkan kan tí kì í parẹ́. Dádì ó máa jó ní wá o ṣùgbọ́n díẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ sí parẹ́. Ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Olúwa wípé nǹkan ṣì máa yí padà. Àwọn Yorùbá tó máa ń sọ pé tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ. Ṣùgbọ́n Dádì ṣé ẹ lè ṣe nǹkan kan? Ẹ máa gba àwẹ̀ 40 days. Ẹ ò lè gbà? Kò fẹ́ di dandan báyìí ṣùgbọ́n àwẹ̀ 40 days kò rọrùn rárá. Orífọ̀kàn tẹ́lẹ̀ mi rò pé Ọlọ́run ti yànda mi lórí ọ̀rọ̀ aláwẹ̀ lẹ́yìn. Ọlọ́run ti yànda Dádì. Tẹ́ bá gba àwẹ̀ yẹn Ọlọ́run tó dá èkó lọ sí ó lè padà á dá gbogbo kó lọ yẹn padà.
ọlọ́run tó dá àwọn gbogbo tó ti lọ tó dá wọn padà ọlọ́run á dá padà. ẹ mọ̀ ìrẹ́jú kẹ́ ẹ gbà wẹ̀ kẹ́ wá fi gbàgbọ́ tì. kí ni ẹ wọ ẹ jẹ́ kó rọra ń bẹ̀ yẹn o jàre kó má fo lárí mọ́lẹ̀ kí lẹ̀ wá gan-an tẹ́ ń pò yìí. pásítọ̀. ibo ni pásítọ̀ wa ibo ló kọjú sí pásítọ̀ yìí lọ́wọ́ àlàáfíà yìí. pásítọ̀. mọ́mí mo ti béèrè yín. mo wà nulẹ̀. mo ti béèrè lọ́wọ́ dáadé wọn náà wà nulẹ̀. ẹ kú jọ́ mẹ́ta. ẹ ǹlẹ́ mà. ẹ kú iṣẹ́ olúwa o. olúwa kú iṣẹ́ mọ́mí. olúwa máa ṣàgbára dọ̀tún. àmín ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú yín. ẹ kú iṣẹ́ olúwa. yes ma. pásítọ̀ ẹ gbàdúrà fún mi. ọlọ́run túbọ̀ máa gbàdúrà fún yín ṣé gbogbo àṣírídé yín pátápátá ọlọ́run máa dáríjì yín. ẹ kú iṣẹ́ olúwa lẹ́ẹ̀kan sí pásítọ̀. brother mi olúwa kú iṣẹ́ ṣe rí ẹ̀yin méjèèjì ọlọ́run á wà pẹ̀lú yín. àmín jésù. ọjọ́ ayọ̀ yín èṣù ní bàjẹ́. àmín jésù. gbogbo ibi tí ògo yín yẹn wà tó wà agbára tó bá náà ó di ọlọ́wọ́ palẹ̀ agbára náà mọ́ ẹ jẹ́ ká gbàdúrà fún ìdílé ní orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ẹ̀gbọ́n ẹ̀ bá yẹn.